Ẹ kú dédé àsìkò yìí, ẹ̀yin èèyàn wa nínú ilé. Mo kí ọmọdé, mo kí àgbà, mo kí ẹ̀yin olólùfẹ́ wa lọ́kùnrin àti ní obìnrin. Èyí tí a fẹ́ sọ lálẹ́ yìí, òun ni ọ̀rọ̀ tí ó ń lọ lọ́wọ́lọ́wọ́. Gẹ́gẹ́ bí mo ṣe sọ fún wa, tọ́pìkì wa tí a fẹ́ sọ̀rọ̀ lé lórí tẹ́lẹ̀, òun kọ́ ni a fẹ́ sọ lálẹ́ yìí, ìyẹn di ọ̀sẹ̀ tó ń bọ̀ tàbí ní ọ̀sẹ̀ yìí lágbára Ọlọ́run. Ṣùgbọ́n nǹkan tí ó gbé mi wá sórí orí atẹ́gùn lálẹ́ yìí, òun ni ọ̀rọ̀ tó ń lọ lórí ọ̀rọ̀ àwọn kọrinkọrin, àwọn tí wọ́n ń kọrin Islam ní ilẹ̀ Yorùbá. Lára àwọn tí wọ́n jẹ́ fáǹsì wa tí wọn ò lè má wo prógrámù wa, àwọn tí wọ́n pè mí wọ́n tó 20 àbí 21 tí wọ́n ní kí n jọ lórúkọ Ọlọ́run kí n dá sí ọ̀rọ̀ yìí. Mi ò bá ti dá sí rárá. Wọ́n ní àwọn fẹ́ kí n fún wọn ní ìmọ̀ràn, Ọlọ́run lè ní kí wọ́n gbọ́. Ìdí nìyí tí mo ṣe gbìyànjú láti wáyè láti fẹ́ sọ ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí ní alẹ́ yìí. Àwọn kan tún sọ pé kí n jọ kí bá wọn emphasize lọ́rọ̀ nípa ọ̀rọ̀ orin. Ǹjẹ́ orin kíkọ, ǹjẹ́ ó tiẹ̀ dá àbí ò dá? Ǹjẹ́ àwọn olórin Islam ní ọ̀dọ̀ wa nílẹ̀ Yorùbá, orin tí wọ́n ń kọ ọ̀tọ̀, ìwà ọ̀tọ̀, ẹ̀kọ́ tí wọ́n kọ́ àwọn ènìyàn ọ̀tọ̀. So wọ́n ní àwọn fẹ́ kí a sọ̀rọ̀ níwọ̀nba ní orí ẹ̀. Ẹ mọ̀ pé èmi ò kí ń sábà dá sí ọ̀rọ̀ tí kò bá yé mi tó àbí tí mi ò bá ṣe ọ̀pọ̀lọpọ̀ ìwádìí lórí ẹ̀mí sábà bọ́ sórí atẹ́gùn láti sọ ọ̀rọ̀. Nítorí pé alikalamu asiruka, ọ̀rọ̀ ó ń jẹ́ ẹrú rẹ, ẹrú. Inlam takulehu, tó bá ti sọ jáde ni ọ̀rọ̀ ń jẹ́ ẹrú. Ṣùgbọ́n fa inkultahu, tó bá fi lè sọ jáde, sírìtà asirahu, ó ti di ẹrú ọ̀rọ̀, ọ̀rọ̀ ó ti dolówó rẹ̀. So àrà tó bá wu ọ̀rọ̀ ló lè fi ọ́ dá. So ìdí nìyí tí àwọn Yorùbá ti sọ fún wa pé ẹ̀rí ọ̀rọ̀ ó dà gẹ́gẹ́ bí ẹyin. Ẹyin tó bá ti bọ́, ẹ rí i pé ó ṣòro láti ṣàjọ, láti pa fẹ́ kó jọ. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ló wáyé lórí ọ̀rọ̀ tí arábìnrin kan sọ, tí ń ṣe Àjọkẹ́, Hajiya Zaynab Ajoke. Ó sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nípa state tí orin Islam wà nílẹ̀ Yorùbá àti àwọn tí wọ́n ń kọ orin. Ó wá sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀, ó fún wọn ní ìmọ̀ràn, ó dẹ̀ sọ àwọn ìwà kọ̀ọ̀kan tó kù díẹ̀ káàtó lójú títí ẹ̀. So arábìnrin yìí ó sọ̀rọ̀, ṣùgbọ́n ní gbogbo ọ̀rọ̀ tó sọ, ó lóun ò bá ẹnìkankan wí, ó lóun ò dárúkọ ẹnìkankan nínú ọ̀rọ̀ rẹ̀. Mo wo gbogbo ọ̀rọ̀ náà, mo wáyè láti wo gbogbo ọ̀rọ̀ rẹ̀ látòkèdélẹ̀ àti part 1 àti 2. Ṣùgbọ́n bó ti sọ wípé òun ò bá èèyàn kankan wí, ká má gbàgbé pé àwọn olórin ọ̀jọ̀gbọ́n ni wọ́n, onílàákàyè ni àwọn olórin. Ṣé ẹ mọ̀ pé orin kì í ṣiṣẹ́ kékeré? Nínú àwọn nǹkan tí àwọn irinṣẹ́ àwọn olórin, òun ni pé àkọ́kọ́ òwe wà ńbẹ̀. So téèyàn kan bá pòwe mọ́ wọn, wọ́n á mọ̀. Téèyàn kan bá even tó bá sọ àkàwé, ọ̀tọ̀ ni àkàwé, ọ̀tọ̀ ni àsọyé, ọ̀tọ̀ ni àwíyé.
so èyíkéyìí tó wù kó fi sọ̀rọ̀ àwọn olórin so wọ́n á ti mọ ìtumọ̀ ẹ̀ nítorí pé iṣẹ́ tí wọ́n ń ṣe ní ojoojúmọ́ ni gbogbo ẹni tó bá fẹ́ kọrin ẹ rí pé àwọn olórin wọ́n á máa pòwe wọ́n á máa búra wọn wọ́n á máa ṣe fáàrí gbogbo olórin ni ó wà nínú ètò orin ni wọ́n tó bá ń kọrin ó láti ṣe fáàrí tó máa fi lè sọ wípé ó ju àwọn ẹgbẹ́ rẹ lọ so àwọn ẹgbẹ́ rẹ tẹjọ wà ní sákù kan náà àbí kakọ́s àwọn náà tún kọ tiwọn pé ojú lágbájá lọ ẹ̀yin tẹ́ bá mọ̀ nípa orin dáadáa ẹ lọ listen sí àwọn music any music ni music ń jẹ́ yàtọ̀ sí pé ó jẹ́ Islam o àbí Fuji o àpàlà o àwúrèbe o wọn lè ṣe kí wọ́n má tahùn síra wọn láti pòwe then láti kọ orin fáàrí so tí olórin kan bá ṣe fáàrí kò yẹ kó jẹ́ ìmọ̀ fún wa so nítorí pé ara irinṣẹ́ even àwọn tó ń kọrin nílẹ̀ Lárúbáwá náà àwọn náà máa ń ṣe fáàrí nítorí pé fáàrí wà lára irinṣẹ́ wọn. Mo wá wo gbogbo ọ̀rọ̀ tí Alhaja Basirat Iya-Nghana tó sọ mo wo ọ̀rọ̀ tí Alhaja Zaynab Ajoke tó sọ mo wá tún wo gbogbo àwọn commentators yàtọ̀ sáwọn tí wọ́n comment ní text àwọn tí wọ́n sọ̀rọ̀ jáde gbogbo wọn lọ bíi 10 àti kan lára àwọn òṣìṣẹ́ Alif Dawa so òun náà jáde ó sọ̀rọ̀ so Aiyeloyun òun náà ti sọ̀rọ̀ so gbogbo ẹ̀ ni mo ti yẹ̀wò lẹ́yọkọ̀ọ̀kan torí pé tí èèyàn bá fẹ́ dá sí ọ̀rọ̀ ó láti mọ bo ni ọ̀rọ̀ ti ń bọ̀ màá máa kóòtì wọn níwọ̀nba kémi tó wá sọ kọ́mẹ̀ntì tèmi lórí ẹ̀ màá kóòtì wọn níwọ̀nba. Alhaja Zaynab Ajoke ó pe àkọlé ọ̀rọ̀ rẹ̀ ní àdó ọ̀rọ̀ bóyá àwọn Alif Dawa dẹ̀ ni wọ́n caption àdó ọ̀rọ̀ yẹn sí ọ̀rọ̀ ẹ̀ ni o but wọ́n ṣàpè ọ̀rọ̀ yẹn ní àdó àti ọ̀rọ̀ ọ̀kan lára àwọn òṣìṣẹ́ Alif Dawa ó wá sórí atẹ́gùn tó yanjú ọ̀rọ̀ nǹkan tó ń jẹ́ àdó ọ̀rọ̀ ti mọ̀ pé àdó àwọn olóògùn náà máa ń lò wọ́n máa gbé mi wọ́n máa fi ṣe nǹkan tẹ́ ọ̀rọ̀ gbogbo aláwọ̀ nǹkan tí ń jẹ́ bẹ́ẹ̀. Alhaja Zaynab Ajoke ó ní nínú ọ̀rọ̀ rẹ̀ ó sọ̀rọ̀ tó pọ̀ but nínú ọ̀rọ̀ rẹ̀ tí mo lè quote ni pé ó ní kì í ṣe pé bóyá òun ń bú wọn ó ní kì í ṣe pé mò ń bú ẹnìkankan mo nífẹ̀ẹ́ wọn gbogbo wọn dẹ̀ ni mò máa ń gbọ́ orin wọn nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní ẹ̀ ń sọ fún wa pé ká máa ṣe sùúrù ẹ̀yin ò ṣe sùúrù mọ́ ẹ̀ ń sọ fún wa pé ká má bóra ẹ̀yin ń bóra ẹ̀ ń sọ fún wa pé ká má kọkọ ẹ̀yin lẹ̀ ń kọ ọkọ ẹ̀ ń sọ fún wa pé ká má ṣe fáàrí fákàrù èdè Lárúbáwá ni inú àwọn èdè Yorùbá inú àwọn èdè Lárúbáwá tó sá sínú èdè Yorùbá ni fákàr kéèyàn máa ṣe ìyangàn kó máa fi nǹkan tó ní kó máa fi ṣe ìyangàn so a rí àwọn hadith kan àtàyà kan ní Quran náà tí Ọlọ́run sọ fún Ànábì náà pé kó máa sọ nǹkan tó ní pé kì í ṣe fáàrí so Ànábì Ọlọ́run sọ fún bìkan bismillahir rahmanir rahim Ọlọ́run sọ fún pé fàámà bìnìmọ̀tì rọ̀bíkà fàhádìs orí àwọn pẹ̀lú ìdẹ̀ra tọ́lọ́wọ́n bá rẹ̀ ti ṣe fún ọ̀rẹ́ Ànábì máa sọ̀rọ̀ pa ẹ̀ so àtúrà àwọn ìbòmínà tánàbí sọ pé ana afsahul arabi èmi ni mo dá láhàn jù nínú àwọn ará Lárúbáwá wàlà fáàr kì í ṣe pé mi Ànábì ṣe fáàrí so ọ̀rọ̀ òdodo nígbà míì tí olọ́rọ̀ bá ń sọ yóò máa jọ fáàrí àwọn tí wọ́n bá fi àníyàn burúkú láti fẹ́ analyse ọ̀rọ̀ yẹn so ìlara ọmọ á jáde nínú ọ̀rọ̀ tí ẹnìyẹn fẹ́ ṣàlàyé nípa ọ̀rọ̀ tí ẹnìkan sọ so bọ̀tọ́ wáyé pé ọkàn tó mọ́ lẹ́nìyẹn fi sọ yóò máa yí àwọn onílàkàyè ń bẹ̀ pé ọ̀rọ̀ yìí o kì í ṣe ẹ̀mí burúkú ni lágbájá fi sọ ọ̀rọ̀ yìí. Alhaja Zaynab ó ní ṣé Islam ló ní ká máa ṣe fáàrí
ṣé Islam ló ní ká máa ṣépè? So ó sọ àwọn ọ̀rọ̀ yìí but kó tó ìyẹn nígbà tó ṣe ẹlẹ́ẹ̀kejì èyí tó kọ́kọ́ ṣe kò sọ̀rọ̀ lórí èpè, ṣùgbọ́n nígbà tí Alhaja Basirat Iya-Nghana tó wo fídíò yẹn so nígbà tó wo fídíò yẹn so Iya-Nghana wá react nínú ọ̀rọ̀ tí Iya-Nghana sọ gbogbo yín náà lẹ ti wò ó, ṣùgbọ́n àwa gẹ́gẹ́ bíi pé iṣẹ́ tiwa ni a máa ń quote kí ọ̀rọ̀ tí èèyàn bá sọ a gbọ́dọ̀ jẹ́ kí wọ́n mọ̀ pé lágbájá ló sọ̀rọ̀ yìí yàtọ̀ sí ọ̀rọ̀ tí àwa bá fẹ́ sọ nínú ẹ̀. Iya-Nghana ó ní o ti kó àgbákò Àjọkẹ́, o ti bà ayé ẹ jẹ́ o, o fẹ́ bà àwọn ológo lórúkọ jẹ́. Àjọkẹ́ ó ní Ọlọ́run ti bínú sí ẹ o, ànábì sì ti bínú sí ẹ. So ó ní àwọn ògo tí Ọlọ́run ti build, so ó ní òun ti build ògo, mo ti build ògo mi fún nǹkan bí about 27 years. So wípé báwo ni orúkọ táwọn ti build yìí pé ẹnìkan ṣe lè wá dé tó fẹ́ bà orúkọ yẹn jẹ́ nínú àwọn ọ̀rọ̀ tó sọ. So ó sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀. So ó ní ìwọ Àjọkẹ́ ò lẹ́wà, so ó ní kò lẹ́wà bí Iya-Nghana ṣe ní. So ó ní bíbí ìwọ Àjọkẹ́ gẹ́gẹ́ bí Iya-Nghana ṣe ní bíbí. So ó ní àáfàá, so gẹ́gẹ́ bí Iya-Nghana ṣe ní àáfàá. So ìwọ Zainab ò ní múríṣídù gẹ́gẹ́ bí òun Iya-Nghana ṣe ní múríṣídù. So múríṣídù ní èdè Arabic ni guide, ẹni tó máa tọ́ni sọ́nà fún àwọn tí wọ́n wà ní ojú ọ̀nà tọ̀ríkọ́tù tìjàníyà àbí kọ̀dìríyà àbí nǹkan míì. So ó wá ní Ìlọrin tí ń lọrin bèlètà sí àwọn èèyàn burúkú. So ó dárúkọ ìlú Ìlọrin nínú ọ̀rọ̀ rẹ̀. Now tí sọ̀rọ̀sọ̀rọ̀ bá sọ̀rọ̀ kalẹ̀, àwọn ọ̀jọ̀gbọ́n àtàwọn tó bá ní làákàyè tí wọ́n bá fẹ́ analyse ọ̀rọ̀ yẹn, so ẹ ní láti lo sense, you have to think deeply. Then tí o bá fẹ́ analyse ọ̀rọ̀ ọlọ́rọ̀ tó bá yẹ sí pé ìwà àtẹni yẹn ẹ̀rẹ́ ọ̀tá nìyí, o ní láti kọ́kọ́ yọ ọ̀rọ̀ ẹ̀ ń bínú ara yín àbẹ́ ń jà kúrò, because tó bá yọ kúrò so òun ló máa fi analyse ọ̀rọ̀ tẹ́ni yẹn gbé kalẹ̀. So àwọn ọ̀jọ̀gbọ́n àwọn onílàákàyè wọn kàn kí mú ọ̀rọ̀ ní àtàmọ̀ gẹ́bí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn commentator, mo wo gbogbo àwọn tó comment lórí ọ̀rọ̀ Iya-Nghana, kò sẹ́ni kankan tó support ọ̀rọ̀ tó sọ. So wọ́n dá lẹ́bi. So kò sẹ́ni kankan tó ronú pé wà arábìnrin tó sọ̀rọ̀ yìí, ṣé mọ̀ pé téèyàn bá ń bínú, so emotionally ẹni tó ń bínú á sọ ọ̀rọ̀ tó ṣe pé nígbà tó bá sọ tán tó bá tún ọ̀rọ̀ yẹn gbọ́ àbò ń wò á sọ pé sí èmi náà mo sọ àdúrà ọ̀rọ̀ tó báyìí. So and that was what happened. So ó sọ̀rọ̀ emotionally ló fi sọ̀rọ̀ sí Àjọkẹ́ Zainab. Tẹ́ bá lọ ẹ̀yin tẹ́ bá study psychology, àwọn psychologists wọ́n máa ń wo action tí ẹ̀dá fi ń sọ̀rọ̀ àbí sí fi ń hùwà. Àwọn psychologists ìwà làwọn ń wádìí pé lágbájá tí ń jalè, wáì tí ń jalè, àfáà tí ń mutí, wáì tí ń mutí, àfáà tó dá sí pé òun ní ń bá àwọn èèyàn sọ̀rọ̀ Ọlọ́run, ó sì já sí pé òun ní ń pa àwọn èèyàn káàkiri. So àwọn psychologists wọ́n ń sábà tètè dá àwọn èèyàn lẹ́bi, wọ́n á ṣe investigation, wọ́n á wádìí. Iṣẹ́ tiwa ni a kọ́kọ́ wádìí kí ló fa lágbájá yìí tó fi hùwà báyìí. So tẹ́ ẹ ṣe investigation, tẹ́ bá rí pé nínú gbogbo investigation yẹn ẹ rí ìdí pàtàkì kan pàtó so tó fi ṣe wọ́n á ṣẹ̀ṣẹ̀ wá pe àwọn doctor pé kí wọ́n wá yẹ ọpọlọ ẹ̀ wò bóyá nǹkan kan ti wrong pẹ̀lú ọpọlọ ẹ̀, àbó mu gbó àbí
àbí inú bí so wọ́n á check gbogbo àwọn nǹkan tó yẹ kán check so medical so nígbà yẹn wọ́n á ṣẹ̀ṣẹ̀ wá pé ok so lágbára tó ṣe báyìí so nǹkan tó yẹ kó ṣe é rèé so òun ló ṣẹlẹ̀ sí Iya-Nghana ẹ rí i pé èpè yìí pọ̀ so ó sọ ọ̀pọ̀lọpọ̀ ṣùgbọ́n ó ń sọ pẹ̀lú ìbínú in fact ó tún bẹ̀rẹ̀ pẹ̀lú àzíkìrí látara pé bí ó ṣe ń gbọ́ àzíkìrí yẹn dàtí sí pé kí ọ̀rọ̀ tó ń fẹ́ sọ kí àṣẹ fi gùn so kí ni àwọn nǹkan tó bí nínú so ni wípé àwọn ọ̀rọ̀ tí Hajiya Zaynab Ajoke tún sọ nípa àwọn ìwà tí àwọn olórin tí wọ́n ń kọrin ẹ̀sìn so tí ìwà tí àwọn ń rí ní ara wọn so that is pé now ó di èèyàn méjì báyìí so mo ti kóòtì ọ̀rọ̀ tí Àjọkẹ́ sọ because mi lè kóòtì gbogbo ẹ̀tọ́ pátápátá gbogbo yín náà lẹ ti wò ó then Iya-Nghana Basira ọ̀rọ̀ tóun náà sọ níwọ̀nba ni mo ti sọ ọ̀rọ̀ tiẹ̀ náà yìí now ká wá wo àwọn commentators àwọn tí wọ́n ṣe fídíò ni mò ń sọ o so àwọn tí wọ́n ṣe fídíò wọ́n pọ̀ but mo ti sọ fún yín àwọn tí èmi wo kíní wọ́n lọ bí mẹ́wàá wọ́n lọ bí 9 sí 10 arábìnrin kan ó sọ yìí pé ó ní alájà kàfáyà ó ní pé alájà kàfáyà pé tó jẹ́ singer so ó ní Iya-Nghana bóyá ó jẹ́ kìfáyà mi ò bóyá èmi kàn mọ̀ pé ó jẹ́ Basira so ó ní ṣe bí Islam ṣe ní ká máa ṣe lẹ́ ṣe yìí so ó ní pé ó ní ó ní arábìnrin tó ṣe pé ó sọ òdodo ọ̀rọ̀ fún yín pé ẹ wá ń ṣépè ṣùgbọ́n nínú ọ̀rọ̀ tí Zainab sọ kò dárúkọ Iya-Nghana but wọ́n ló lísìtì àwọn táàgì kan tí wọ́n ní orúkọ Iya-Nghana wà ń bẹ Aiyeloyun àti gbogbo wọn bẹ́ẹ̀ so ìyẹn arábìnrin kan ó sọ̀rọ̀ lórí ẹ̀ bẹ́ẹ̀ ó ní ìsọwọ́sọ̀rọ̀ Iya-Nghana ó ní ìsọwọ́sọ̀rọ̀ yín èyí ó ti mọ̀ pé nígbéraga ìyẹn arábìnrin yẹn ó kò ti ọ̀rọ̀ tiẹ̀ bẹ́ẹ̀ then ẹnìkan òun ó ní kò sí nǹkan tóun tẹ̀lé sọ lórí ọ̀rọ̀ yìí ju wípé ó ní pé Hajiya Zaynab ó ní kò dárúkọ ẹnìkan so ó ní a jẹ́ pé ọ̀rọ̀ tí ó sọ ó taba yín ẹ̀dẹ̀ wò pé bóyá ẹ̀yin ni ó ń bá wí òun ló jẹ́ kí ẹ sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn so ó ní ṣùgbọ́n òun ò lérò pé ó ń bá ẹnìkan kan wí o so ó ní òun sọpọ́tì Hajiya Zaynab Ajoke lórí ọ̀rọ̀ tó sọ pé because ó lọ́rọ̀ tó sọ ó ní òdodo ni ìyẹn arábìnrin yẹn sọ bẹ́ẹ̀ so ó wà nínú àwọn fídíò clips Alif Dawa then Omotaiyebi òun náà ti sọ̀rọ̀ Hajiya Aminah ó sọ̀rọ̀ ọ̀rọ̀ tó bá làákàyè mu ni arábìnrin náà sọ she is very very intelligent ó sọ ọ̀rọ̀ ẹni tó bá ní ọpọlọ tẹ̀ẹ̀dẹ̀ ní làákàyè ni o àsọ pé ẹ̀yin tẹ́ kàn máa ń rí ọ̀rọ̀ lófèrèfèrè tó bá ní làákàyè dáadáa tó mọ ọ̀rọ̀ sọ tó sì mọ ọ̀rọ̀ gbọ́ tó mọ ọ̀rọ̀ wò tó dẹ̀ mọ ọ̀rọ̀ yanjú lọ tún ọ̀rọ̀ tí Hajiya Aminah Omotaiyebi lọ tún wò ó mọ̀ pé arábìnrin náà ó ní làákàyè púpọ̀ so ìyẹn nìkan kóòtì nínú ọ̀rọ̀ rẹ̀ pé òun náà ti kóòtì ó ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí wípé ṣùgbọ́n kò wá yẹ kí Hajiya Iya-Nghana kó máa ṣépè nǹkan kan bẹ́ẹ̀ yẹn ó ní ṣébà nábì ṣe ní káwọn máa ṣépè nìyẹn ṣé bébí Islam ṣe rán wa nìyẹn ó ní pé ẹ wá ń fi mọ́tò ṣe fàárí ẹ fi aṣọ ṣe fàárí ó ní gbogbo orin haram ni àwọn orin tí ẹ ń kọ ó ní bóyá torí ẹ̀gàn làwọn àfáàsì sọ pé orin ọ̀dà tí wọ́n sọ orin di haram ó ní bóyá torí irú ìwà tí ìwọ Iya-Nghana hù yìí ìyá arábìnrin kan ló sọ bẹ́ẹ̀ kì í ṣe ọ̀rọ̀ tèmi o
So then ẹnì kẹrin ó ní Basirat Iya-Nghana ó ní mo direct video yìí sí ọ. Ẹni náà ó sọ Hausa, ó sọ English, ó dẹ̀ sọ Yorùbá, ó fi niqab, ó fi bojú, àárí ojú rẹ̀. So ó ní mo ń direct video yìí sí ìwọ Basirat Iya-Nghana. Ó ní pé ó gbọ́ ọ̀rọ̀ alfasha tó sọ. So ó ní kì í ṣe ọ̀rọ̀ tí ó tẹ̀ kó máa sọ. Ó ní la hawla wala quwwata illa billah. Ó ní ọ̀rọ̀ ọ̀hún yìí ó lóun mọ̀ pé ìwọ Iya-Nghana ò gbọ́ Hausa, ó sọ yẹn ní èdè Hausa. So wípé ìwọ Iya-Nghana mọ̀ pọ̀ gbọ́ Hausa. Ó ní pé gbogbo tó bá ti jẹ́ pé zina ó ní sharu nìkan tí ò dáa ni pé ní èdè Hausa, Arabic wà ń bẹ̀. Then ó wá ní it took Allah's time. So nígbà tí wọ́n fi ẹ̀sùn zina tí wọ́n fi kan Aisha ìyàwó Ànábì ní Medina, ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ tá à ń pè ní hadithul ufki. So ó ní pé Ọlọ́run ló mú àyà wá láti sánmà tó fi clear Aisha pé Aisha ò ṣe zina. Ó ní ìwọ Iya-Nghana báwo ló ṣe lè mọ ṣépè, ó ṣépè fún àwọn ènìyàn. So ó ní ó yà òun lẹ́nu, ó ní onígbéraga púpọ̀ jù. So ó ní kí Iya-Nghana lọ wo first album ẹ̀ tó ṣe, ó lọ sọ ń bẹ̀ pé kí èèyàn má máa ṣègbéraga, pé ìgbéraga ò dáa. Ó ní ìwọ gangan tó wá ní kí èèyàn má ṣègbéraga, kí èèyàn dẹ̀ má ṣe pé ìwọ lọ wá ń ṣépè fún àwọn ènìyàn. Ó ní pé òun sọ pé ó ní àáfà. Ó ní pé ẹ tó bá láàfà kì í pariwo pé òun ní àáfà ní kọ̀kọ̀ tí ń ṣe àdúrà fún òun. Ó ní kó béèrè lọ́wọ́ àwọn ènìyàn nígbà tí Sheikh Ibrahim Niyas tó wá sí Kano. So yọ mọ̀ pé àwọn àáfà ń bẹ. So eléyìí ni ṣókí nípa arábìnrin kan tó fi nìkan bójú, ọ̀rọ̀ tó sọ lórí ọ̀rọ̀ tí Iya-Nghana tó sọ. Ẹlẹ́karùn-ún, mo wá tún wo part 2 ọ̀rọ̀ Zaynab Ajoke. So nígbà tí Ajoke náà ti rí reaction àwọn ènìyàn, so ó wá tún ṣe fídíò kan, ó pè ní part 2. Ó ní mi ò bu yín o, gbogbo ẹ̀ tẹ́ bá ní mò ń bu yín, gbogbo yín dẹ̀ ni mò ń wo, ni mo máa ń gbọ́ orin yín. Ó ní gbogbo ìwà tẹ́ ń hù kò jọ bẹ́ẹ̀ ni pé ọjọ́ mọ́ ẹ̀kọ́ tí Islam kọ́ wa. So ó ní ẹ wá ń ṣépè. So ó ní àìmọye àwọn èèyàn lámọ́nú tẹ dúdú tẹ wá ti bóra nínú ẹ̀yin tí ẹ jẹ́ olórin. So ó ní Alhaja Gawat, ọmọ Gawat tí ń kọrin, ó ní òun fún ní kudus pé kì í bóra, pé ó dẹ̀ máa múra dáadáa. Ó ní ìyàwó ilé ń bẹ́nu yín, ẹ máa hùwà bẹ́ẹ̀ tí kò lọ́kọ. So ó ní ẹ sọ pé káwọn má ṣe sùúrù, àwọn ẹ sọ fún wa ká má ṣe sùúrù, ẹ̀yin gan lẹ ṣe sùúrù. So nínú kíní tí clip tó ṣe ní ẹlẹ́ẹ̀kejì, ó wá sọ wípé ó kó ti hadith kan tí Ànábì sọ pé kulil haqqo walau kana murra. So ẹ sọ òdodo kò bá jẹ́ pé ó korò. So kò tú ní èdè Yorùbá, àmọ́ nǹkan tí ìyẹn túmọ̀ nìyẹn. So ó wá ní àwọn àfáà oníjẹkújẹ tí wọ́n ń tẹ̀lé wọn, so wọ́n sọ òdodo ọ̀rọ̀ fún wọn. Ó sọ̀rọ̀ nípa àwọn àfáà. So níbẹ̀ ìyẹn ni Iya-Nghana fi sọ pé tó bá mọ àwọn àfáà táwọn ní ni kò ní máa sọ̀rọ̀ sí àwọn àfáà wọn nínú ọ̀rọ̀ rẹ̀. Ó ní tẹ́ bá fẹ́ kọ fújì, ìyẹn Zainab ló sọ bẹ́ẹ̀, tẹ́ bá fẹ́ kọ fújì ẹ̀fẹ̀kan kọ fújì, ká mọ̀ pé onífújì ní. Tẹ́ bá dẹ̀ fẹ́ kọ hip hop, ká mọ̀ pé hip hop ni ẹ̀ ń kọ. Torí pé a rí clip kan láìpẹ́ tí arábìnrin tí ń jẹ́ Aminah tó kọrin tó kọ bí hip hop báyìí. So òun ni mo rò pé ó ń ta sí ní ibẹ̀ yẹn. So ṣe rí mo ń bọ̀ wá kọ́mẹ́ǹtì o lórí ọ̀rọ̀ ti Aminah tó Àjàó yìí. Mo ń bọ̀ wá sí ibẹ̀ yẹn. Now Aiyeloyun, so Qamaruddeen Aiyeloyun, òun náà wá fèsì. So Aiyeloyun ó ní mo ń respond sí fídíò tí Alif Dawa tó lọ recapture. So
mo dẹ̀ ti wò ó ní gbogbo àwọn ẹ̀yin obìnrin ó ní ẹja ṣọ́ra. So ó ní tẹ́ ẹ bá lọ wo ọ̀rọ̀ tí Àjọkẹ́ Zainab yẹn sọ, arábìnrin kan ló pe ò but àti mọ̀ pé Àjọkẹ́ Zainab náà ló ń sọ. Ó ní pé tẹ́ bá lọ wo ọ̀rọ̀ tó ń sọ àti ìmọ̀ràn tó ń fún àwọn, ó ní 10 years ago òun ti ṣiṣẹ́ lórí ẹ̀. So òun ti ṣiṣẹ́ lórí ẹ̀ tóun fún àwọn olórin ẹgbẹ́ àwọn ní ìmọ̀ràn pé kí àwọn máa hu ìwà tó dáa kó lè bá orin táwọn ń kọ mu, kí àwọn dẹ̀ máa múra dáadáa, káwọn táwọn bá fẹ́ ṣe fídíò káwọn ò ṣe lọ́nà tó dáa. Ó lóun ti sọ̀rọ̀ lórí ẹ̀ rí bí 10 years ago. Aiyeloyun sọ bẹ́ẹ̀. Ó ní ṣùgbọ́n wọ́n padà mú un lọ́tàá, àwọn èèyàn sì ń gbọ́. So ó tún ní 3 years ago òun tún ṣiṣẹ́ lórí ẹ̀. Ó ní òun wá di ọ̀tá débi pé kódà wọ́n ń sọ fún àwọn mákẹ́tà pé kí wọ́n má ta àwọn orin tóun bá ṣe. Ẹ̀yìn àwọn ẹlẹ́gbẹ́ àwọn náà ni o táwọn jọ ń kọ orin. So ó ní but Alif Dawa ó sọ pé òun ti respond sí gbogbo ọ̀rọ̀ tóun sọ. Ó ní so Aiyeloyun ní wọn respond, but arákùnrin kan jáde tó ṣiṣẹ́ Alif Dawa tó sọ pé àwọn respond sí ọ̀rọ̀ tí ó sọ, nítorí pé Aiyeloyun sọ wípé nǹkan tó ṣẹlẹ̀ yìí ó lè affect marketing ọjà wọn àti orúkọ táwọn ti ń build àti registration tó ń ṣe pẹ̀lú orúkọ òun kankan. So then Zainabu Àjọkẹ́ sọ pé àwọn kan pe òun tí wọ́n sọ pé àwọn fẹ́ sùn òun sí court. So òun ò dẹ̀ ní lọ́ọ̀yà. So àwọn Alif Dawa láwọn ò fún ní lọ́ọ̀yà, àwọn ní lọ́ọ̀yà méjì kankan nípa ọ̀rọ̀ court àti màwọn tó fẹ́ gbéra wọn lọ court lórí ọ̀rọ̀ yìí. Ọ̀rọ̀ tá à ń sọ yìí kì í ṣe ọ̀rọ̀ tí ẹ̀yin àfáà àbí ẹ̀yin olóye, ẹ̀yin ọ̀jọ̀gbọ́n, ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá tẹ̀lé wò níran, àtẹ̀yin tí ẹ jẹ́ aṣíwájú inú ẹ̀sìn tí ẹ pé ọ̀rọ̀ ẹ̀sìn ó jẹ yín lógún. Ẹ láti ti pẹ̀tù sí ọ̀rọ̀ yìí kó mọ̀ wá di pé yóò tayọ nǹkan tí ẹ lérò. Nínú ọ̀rọ̀ Aiyeloyun, so Aiyeloyun ó sọ wípé ó ní ọ̀rọ̀ tí Iya-Nghana sọ, ó ní kò bá ṣe sùúrù. Ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀, ó ní ṣùgbọ́n ó sọ ọ̀rọ̀ yìí emotionally gẹ́gẹ́ bí pé inú bí ló jẹ́ kó sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. So ó wá ní music, ó ní kò sí nínú ìbádà. So Aiyeloyun sọ bẹ́ẹ̀. Orin kíkọ kò sínú nǹkan ẹ̀sìn àbí kì í ṣe ẹ̀sìn, torí pé orin ó ní entertainment ni táwọn fi ń dá àwọn èèyàn lára yá. So wípé ọ̀rọ̀ tó wá ṣẹlẹ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì ti take as opportunity tí wọ́n wá di pé wọ́n ẹlòmíì fẹ́ kàn mọ̀ òun tó wá ń sọ̀rọ̀. Ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ bẹ́ẹ̀. Àwọn mìíràn tún wà tó yá sí pé ó ní tí wọ́n ń wo àwọn as role model. So ó ní ṣùgbọ́n o ẹlẹ́ṣẹ̀ ni gbogbo wa, wípé kò sẹ́ni tó clean tán. Ìyẹn Aiyeloyun sọ bẹ́ẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀. So mo ń padà bọ̀ sórí ọ̀rọ̀ Aiyeloyun yìí. Ẹlẹ́ẹ̀keje nínú àwọn tó sọ̀rọ̀, àfáà kan ó pe orúkọ wọn tàgì ẹ̀ pé Imam Ali Abdullahi. So ó ní ó tako Iya-Nghana ó sì tako Aiyeloyun. So ó ló dàbí ẹni pé Iya-Nghana ó ló dàbí pé ó ti mu nǹkan. So that is tí wọ́n bá lè mu nǹkan lẹ̀ Yorùbá àti pé ó ti mu gbó àbó ti mu cocaine. So ó ló dàbí pé Iya-Nghana ti mu nǹkan. Ó ní tí kì bá ṣe bẹ́ẹ̀ ni, ó ní àwọn ọ̀rọ̀ tó sọ, ó ní òun tẹ̀ wá ka gbogbo text táwọn èèyàn fi comment, òun ọ̀rẹ́ yẹn kankan tó support Iya-Nghana, ó ní gbogbo wọn ni wọ́n ń takò. Ó ní ọ̀rọ̀ tó sọ, ó ní kì í ṣe ọ̀rọ̀ tó dáa. Ó dẹ̀ mú àwọn orin Arabic kan wá. So nkúntà fàtà orin yẹn lọ bẹ́ẹ̀. So then ó àtakò Aiyeloyun. Ó ní Aiyeloyun àwọn ibi táwọn gbé sí àyè tó ga ni, ṣùgbọ́n kì í ṣe àyè tó ga mọ́ lọ́dọ̀ títí òun, torí pé Aiyeloyun ó sọ òdodo. Ọ̀rọ̀ tó yẹ kó sọ pé kò sọ dáadáa bó ti yẹ kó sọ. Ó ní pé ọ̀rọ̀ tí àwọn lérò pé àwọn gbọ́ lẹ́nu Aiyeloyun kì í ṣe ọ̀rọ̀ yẹn làwọn gbọ́ ní ẹnu rẹ̀. Yẹn àfáà yẹn sọ bẹ́ẹ̀. Ó ní pé tó bá yá sí pé Aiyeloyun tẹ̀ ti register company yẹn yí pé kìíní yẹn ìtọ́ṣẹlẹ̀ yìí fẹ́ kó bá ìjẹ́mu àwọn kankan. Ó ní
but ó yẹ kó rántí pé Islam ó ṣe pàtàkì kankan. So ó parí ọ̀rọ̀ tiẹ̀ pẹ̀lú orin kan nínú èdè Lárúbáwá tó sọ wípé kí ọmọ ènìyàn pé kó kú pẹ̀lú pé kó dákẹ́ kó má sọ̀rọ̀ lálàáfíà ju kí kó má sọ̀rọ̀ lọ. So ó ẹ̀ndì ọ̀rọ̀ tiẹ̀ pẹ̀lú orin tó jẹ́ èdè Arabic. So eléyìí ni ẹlẹ́ẹ̀keje nínú àwọn tó sọ̀rọ̀. Ẹlẹ́ẹ̀kẹjọ nínú àwọn tó sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí òun ni Alhaja Aminah Babalola Balógun Omotaiyebi. Ìgbà tí mo wo ọ̀rọ̀ ẹ̀ tí mo dẹ̀ gbé sí làákàyè, so ẹ lọ tún ọ̀rọ̀ tó sọ, ẹ lọ tún wò. So àkọ́kọ́ ó sálámà sí àwọn ènìyàn nulẹ̀, ó sì kí àwọn mùsùlùmí, ó sì ṣe àdúrà. Ó wá ní lórí ọ̀rọ̀ fídíò tí ó ṣẹlẹ̀ tí arábìnrin yẹn Àjọkẹ́ ṣe kò dárúkọ. So ó ní kí ló dé tí àwa obìnrin tá bá fẹ́ bá obìnrin ẹgbẹ́ wa wí, ó ní why not looking for their number and talk to them privately. So ó sì já sí pé orí social media ni a wá gbé ọ̀rọ̀ tí ó jẹ́ private tó yẹ ká sọ láàrin ara wa. Ó ní ó yẹ kí ẹni tó bá rí nǹkan láìfí táwọn jẹ́ olórin ẹ̀sìn táwọn ń kọ, ó lẹ́ni tó bá rírú láìfí kan bẹ́ẹ̀, so ó yẹ kó pe àwọn ní kó wá nọ́mbà wọn, so kó dẹ̀ pe àwọn láti sọ ọ̀rọ̀ náà fáwọn káwọn wá nǹkan ṣe lórí ẹ̀. Ó ní I am a married woman and ó ní with children, òun ní àwọn ọmọ, and ó lóun wà nílé ọkọ. So ó ní òun wà nílé ọkọ, tí wọ́n bá ń sọ àwọn olórin tí ò sí nílé ọkọ kó má ka òun mọ́ o. Kó bá dẹ̀ ń sọ àwọn olórin tí kò ń kọ ọkọ káàkiri, ó ní òun ò sínú wọn. Ó ní ṣùgbọ́n àwọn tó kọ ọkọ nù wọn kì í ṣe pé òun fi yọ̀ wọ́n. So ó lóun fi yọ̀ wọ́n. Ó ní but kì í sórí social media ló yẹ kí wọ́n ti máa gbé ọ̀rọ̀ àwọn wá. So ó ní ó lẹ́yìn tí ẹ̀ ń sọ̀rọ̀ tẹ́ ń kọ́mẹ̀ntì lórí ìwà táwọn hù àti àbítọ́ ìwà tẹ́nìkan hù, ó ní gbangba lẹ̀ rí o, mọ kọ̀kọ̀, mọ ìbànújẹ́ tí àwọn ń face, àbáwọn challenges táwọn ń face, nǹkan tó ń ṣẹlẹ̀ níta tí ẹ̀ ń rí lẹ̀ fi ń sọ̀rọ̀. So ó ní ẹ má jẹ́ ká máa búra wa lórí social media. Ó ní eléyìí ò dáa. Ó ní tí pásítọ̀ àbí àfà àbí àwọn onítíátà tí wọ́n ń ṣe eré, ó ní àbáwọn olórin àìdá fújì ni àbí àwọn olórin ìsìláàmù náà, ó ní tẹ́ bá rí pé nǹkan kan kù díẹ̀ káàtó nínú ìwà wọn àbí nǹkan tí wọ́n ṣe, ó ní nǹkan tó dára jù ni pé ká pè wọ́n, ká wá nọ́mbà wọn, so ká wá bá wọn sọ. Kì í ṣe pé ó yẹ ká máa wá ká gbé sórí social media. Ó ní ẹ rántí orúkọ tí ẹni yẹn ti ń build bọ̀ tipẹ́tipẹ́ for many years. So kéèyàn kankan wá dé kó fún fẹ́ bà orúkọ yẹn jẹ́. Ó ní ṣáà rí pé kì í ṣe nǹkan tí tó dáa. Ó ní kí àwọn èèyàn kan bẹ̀rù Ọlọ́run. Ó ní ẹ bẹ̀rù Ọlọ́run nítorí Ọlọ́run ó bí yín. So ó ní torí pé ó ní talent tó mórí bọ́ nínú ọ̀rọ̀ ilé ayé. Ó ní talent tó mórí bọ́. Ó ní talent tí ó lè sọ pé òun perfect tán tí tá a bá ń tú ẹrù ẹ̀ tá à ní bá àwọn láìfí kọ̀ọ̀kan nínú ẹ̀. Ẹ rí i pé ọ̀rọ̀ ní dodo ọ̀rọ̀ ní. So kò síbi tó ti fẹ́ rí ẹ tó perfect tán all over the world. Mo wí even Prophet Muhammad sallallahu alaihi wasallam kò perfect tán. Prophet Muhammad tó mú Islam wá kò perfect. Ó níbi tí ànábì náà kù sí. Mo ń bọ̀ wá bẹ́ẹ̀. Ó ní nínú ọ̀rọ̀ arábìnrin yìí Omotaiyebi, ó ní pé òun bẹ̀bẹ̀, ó ní ká má fẹnu bara wa jẹ́ mọ́. Ó lóun bẹ̀bẹ̀ pé kí àwọn má fi, ó ní kò dáa ká má fẹnu bara wa jẹ́. Ó ní torí pé Ọlọ́run ló mọ ìrìn àjò ẹ̀dá. So Ọlọ́run ló mọ ìrìn àjò ẹ̀dá. Ó ní ìdùnnú ẹnìkan tí ẹnìkan fi ń dunnú ó ní òun ní ìbànújẹ́ ẹnìkan. So that is yìí pé ọ̀rọ̀
ìbànújẹ́ ẹnìkan òun ní ìdùnnú ẹnìkan, ọ̀rọ̀ ìdùnnú ẹnìkan òun ní ìbànújẹ́ ẹnìkan. Ó ní kì í ṣe orí social media ló yẹ káwọn ti máa dá yẹ̀yẹ́ ara wọn sílẹ̀. Ó ní eléyìí ó kù díẹ̀ káàtó. Ó ní òun advice, ó ní kí àwọn àfáà àtàwọn tí wọ́n bá ní làákàyè kí wọ́n organize seminar àbí forum fún àwọn, kí ibi táwọn bá kù díẹ̀ káàtó kí wọ́n ṣe orientation láti wá kọ́ àwọn lẹ́kọ̀ọ́, sí wọ́n mọ̀ pé àwọn náà lè pé tán. Ó ní pé àwọn máa appreciate irú gbogbo àwọn nǹkan báyìí rather than to bring them down lórí social media. So ó ní gbogbo àwa tá à ń sọ láì fi àwọn olórin yìí, tá à ń bú àwọn, tá à ń sọ pé àwọn ò pé tán, àwọn ń kọ́kọ́, àwọn ń bóra. Ó ní àwọn tó ń sọ yìí gbogbo wọn náà ni wọ́n ní láì fi titi wọn. So tí ó yẹ kí wọ́n ronú lórí ẹ̀. So ó ní pé ó ní ọ̀rọ̀ tí ó wà nílẹ̀ yìí, tá a bá ní pé ká wá ẹni tó perfect tán, ó ní ìjẹ́ nìkan wà tó perfect. So ó ní no, ó ní kò sí. So ó ní please, ó ní don't hang your dirty clothes so on social media. So ó ní keep your personal issue private. Nínú ọ̀rọ̀ tí Omotaiyebi tó sọ rèé. So ó di mẹ́jọ. Ẹlẹ́kẹsàn-án, ìkan lára àwọn òṣìṣẹ́ Alif Dawa, arákùnrin kan ó jáde, ó sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀. So ó sọ̀rọ̀ nípa páwọn ní lọ́ọ̀yà méjì. Ọ̀rọ̀ tí Aiyeloyun sọ wípé tó bá fẹ́ ṣe dáwà kí wọ́n sì lọ sí Sambisa lọ́dọ̀ àwọn Boko Haram kan lọ sí dáwà fún wọn, kí wọ́n lọ sọ̀rọ̀ Ọlọ́run fún wọn, kí wọ́n fi má ba ìlú jẹ́ mọ́. Arákùnrin yẹn fèsì fún Aiyeloyun nínú ọ̀rọ̀ rẹ̀ wípé àwọn ti ṣe ọ̀pọ̀lọpọ̀ program, àwọn initiative oríṣiríṣi làwọn ti ṣe lórí ọ̀rọ̀ ti àwọn Boko Haram. Àwọn dẹ̀ máa ń ṣe mentoring, àwọn máa ń ṣe matchmaking, àwọn ọkùnrin àti obìnrin tó bá fẹ́ fẹ́ra wọn. So ó sọ oríṣiríṣi program tí àwọn ń ṣe. Ó dẹ̀ ní Aiyeloyun tó òun respond, ó ní kò respond sí àwọn lórí ọ̀rọ̀ tí àwọn oníkẹ́nìkan pè é. So but Aiyeloyun sọ pé òun oníkẹ́nìkan pè wọ́n. So but àwọn sọ pé Aiyeloyun kò respond sí àwọn. So nínú ọ̀rọ̀ tárákùnrin yìí sọ, ó ní àwọn ti fi Zaynab Ajoke lọ́kàn balẹ̀. Ẹnikẹ́ni nínú àwọn olórin tó ń bá rírò yìí pé ọ̀rọ̀ yìí ta bá wọn wá fẹ́ gbé òun lọ sí court, àwọn máa help ẹ̀ láti nípa ọ̀rọ̀ tí tó bá di ọ̀rọ̀ court case. So ó ní àwọn ready láti ṣe ìrànlọ́wọ́ fún arábìnrin yìí. So ìyẹn arákùnrin yìí òun jẹ́ ẹnìkẹsàn-án nínú àwọn tí ó sọ̀rọ̀. Now èmi wá fẹ́ sọ ọ̀rọ̀ títèmi. Eléyìí ni àwọn ọ̀rọ̀ tí àwọn èèyàn sọ àti àwọn oríṣiríṣi àwọn kọ́mẹ̀ntì tí a rí. Then àwọn tó kọ́mẹ̀ntì lórí ọ̀rọ̀ tí Iya-Nghana sọ, ẹ rí i pé oríṣiríṣi negative ni gbogbo ẹ̀ látòkè kanlẹ̀. Ṣùgbọ́n arábìnrin kan ń bẹ, so òun ni ẹlẹ́ẹ̀kẹwàá nínú àwọn tó sọ̀rọ̀. So òun fídíò ló ṣe back Iya-Nghana. Ó ní Iya-Nghana wípé ọ̀rọ̀ tó sọ ọ̀rọ̀ tó dáa gidi ni. Ó ní kò sí àṣàdànù nínú gbogbo ọ̀rọ̀ rẹ̀. Ó ní pé because ó ní báwo ni arábìnrin yẹn ṣe lè máa accuse Iya-Nghana. Ó ní ṣó ní evidence. Ó ní is there any evidence tí ó fi lè máa sọ pé nìkan yàlè àbí ó kọ̀ọ̀kọ̀. Ó ní kó mú ẹ̀rí wá. Ó ní ó kàn sọ rubbish ni. Ó ní Àjọkẹ́ Zaynab yẹn ó sọ rubbish. Ó ní pé gbogbo nǹkan tó ń sọ ọlọ́kàn fẹ́ gbígbà tó kọ́ fẹ́ kàn mọ òun. So arábìnrin náà òun nìkan ṣoṣo ni a rí nínú àwọn tí ó ṣe fídíò tí
torí pé gbogbo ọ̀rọ̀ rẹ̀ ó báàkì Iya-Nghana. So òun nìkan la rí tó báàkì Iya-Nghana ní gbogbo àwọn ọ̀rọ̀ tí ó sọ. Ẹ rí kí ọ̀rọ̀ tí kémi tó kọ́kọ́ sọ̀rọ̀ náà, ẹ jẹ́ ká kọ́ wo ọ̀rọ̀ tẹ́mi fẹ́ sọ ni wípé ṣé mọ̀ pé orin fúnra rẹ̀ òun ni nǹkan tí à ń gbọ́ tí ń dùn mọ́ wa ṣùgbọ́n kí orin yẹn tó lè dùn mọ́ wa dáadáa tó dìgbà tó bá ní ìlù, tó ní ṣẹ̀kẹ̀rẹ̀, so tó ní àwọn oríṣiríṣi nǹkan, so tí wọ́n ti kó àwọn ìlù sí so ara tí ò fẹ́ mì gan yó bẹ̀rẹ̀ sí máa mì báyìí. So orin ní máa ń pe ijó níjà. So orin tí ò bá sí ìlú ń bẹ, ẹ rí i pé àwọn èèyàn ò ní fi bẹ́ẹ̀ máa káràmásìkí sí àbáwọn náà ṣe máa ń sọ. Ṣùgbọ́n ká má gbàgbé o wípé àwọn tó ń kọ orin yìí tí wọ́n bá lùlù sí, tí wọ́n fi gbogbo saxophone gbogbo oríṣiríṣi àwọn nǹkan tó ń fi sí, àwọn mákẹ́tà tí wọ́n ń bá wọn ta ọjà wọn ò ní rówó, àwọn èèyàn ò ní ra ọjà yẹn àfi kórìn yẹn ó dùn, so kí gbọ́ngbọ́n kan sí. So ìdí nìyẹn tó fi já sí pé tẹ́ bá wo Ibrahim Labeka, ọ̀rẹ́ mi ni, nígbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ orin ẹ rí i pé bàndírí ló máa ń lù, so kọ̀dìríyà ni. So ṣùgbọ́n nígbà tí ó yá àwọn kan wọ́n bẹ̀rẹ̀ sí takò pé báwo ló ṣe lè máa lu bàndírí, ó ṣe lè bàndírí tó ṣe pé àwọn ẹni Ọlọ́run ni wọ́n ń lù ú tí wọ́n bá fẹ́ ṣàzíkìrí kankan bẹ́ẹ̀, wọ́n gbógun ti Labeka gidi nílọrin. So Labeka, so òun náà padà tún wá change sí ìlù torí pé àwọn mákẹ́tà tó máa fẹ́ máa gbà àfi ká lùlù sí kinní yìí so kí orin yìí lè bá a dùn. Then Alhaji Abdulwahid Ariyo, Ọlọ́run kó bá wa kẹ́, èmi tí mo ń bá yín sọ̀rọ̀ yìí mo ti interview ẹ̀ rí lọ́pọ̀lọpọ̀ gbà. So mo dìídì kúrò London tí mo lọ interview ẹ̀ so nípa àwọn olórin yìí pé kí ló rí sí àwọn orin tí àwọn mùsùlùmí ń kọ. Gbogbo àwọn Fálọ́wọ̀ kankan, àwọn Abdullahi Akínbọ̀dé tí wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ orin Islam àti ní University of Ilorin, Fálọ́wọ̀ àtàwọn kan tí wọ́n pa àwọn MSS, tẹ́ bá lọ wo orin tí àwọn yẹn kọ àti ẹ rí i pé Àríyọ̀ nìkan ló dúró sówọ́ orin Islam ní bó ti yẹ kí ó rí. So ṣùgbọ́n Àríyọ̀ sọ fún mi pé ẹgbẹ́ kan wà tí àwọn ń ṣe tí ń jẹ́ ẹgbẹ́ ISMA, ti Islamic Singer Muslim I think of Nigeria. So nínú ẹgbẹ́ yẹn Àríyọ̀ náà jẹ́ nǹkan kan bẹ̀. Ó ní nígbà tóun bẹ̀rẹ̀ sí complain, ìgbà tóun rí bí agboolé orin Islam ṣe ń lọ, òun complain bitterly, ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà gbógun tì òun, ó ní kọ́dà wọ́n sàsíhùn. So ó ní wọ́n sàsíhùn gidigidi ìyẹn Àríyọ̀. So lórí ọ̀rọ̀ olórin yìí dé. Then Qamaruddeen Aiyeloyun gangan fún rẹ̀, so bàbá ìyàwó, mo interview ẹ̀ nígbà tó wá sí London. Èmi tí mo bá yín sọ̀rọ̀ yìí mo interview ẹ̀, ẹ béèrè lọ́wọ́ ẹ̀. So mo interview ẹ̀ so lórí pé kí ló ń ṣe sí ọ̀rọ̀ ibi tí orin lọ, nípa pé a rí pé àwọn kan lọ́dà kan ti fẹ́ change orin Islam yẹn sí bíi Fuji. So tó yà sí pé ẹ lè mọ̀ bóyá orin Islam lélẹ́yìn mọ́. So Aiyeloyun sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀, òun náà sọ gbìyànjú ẹ̀ àti wọ́n ṣe gbógun ti òun náà nínú ẹgbẹ́ orin yìí. Ibrahim Labeka, mo interview ẹ̀ nílọrin, ẹ tó bá mọ̀ kó béèrè pé Alhaji Daud Awwal tó wà London ṣé wọ́n interview àbí wọ́n interview, ẹ gbọ́ kan tó máa sọ fún yín. So òun náà sọ ọ̀pọ̀lọpọ̀ challenges tí wọ́n ń face ní agboolé orin. So ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń bá wọn jó tí wọ́n bá fẹ́ ṣe fídíò, ìgbà míì wà tó ṣe pé marketer ló máa dictate fún wọn pé nǹkan táwọn fẹ́ rè. So tí wọ́n bá dẹ̀ dáhùn wọn ní ta ọjà wọn. So ibẹ̀ dẹ̀ ni wọ́n ti ń tọ́yàwó, náà ti ń tọ́ àwọn ọmọ. So iṣẹ́ táwọn ti yàn láàyò òun nìyí.
so àwọn reason yìí ni ló fà á ló fi dàbẹ́ ni pé àwọn nǹkan ó kù díẹ̀ kó kù díẹ̀díẹ̀ àbí wọ́n ṣe máa ń ló fi wà nínú àwọn fídíò tí wọ́n bá ń ṣe ìfà èmi wà tí wọ́n ṣètò pé wọ́n kàn fi ṣe promo ní láti fi tajà tó ṣe pé tí wọ́n bá fẹ́ gé wọ́n yí padà yọ àwọn kankan kúrò ńbẹ̀ so ó máa ń ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn tó ń ṣe tíátà náà àwọn tó ń ṣe fíìmù kò sẹ́ni tó ń ṣe fíìmù Nàìjíríà nílẹ̀ Yorùbá ò tó jẹ́ star tí ọmọ èmi tí ń bá yín sọ̀rọ̀ yìí kò sí ó tọ̀hún nínú wọn àfàwọn bóyá táwọn bá ṣẹ̀ṣẹ̀ dé bóyá but àwọn tó bá jọ̀gá wọn wọ́n sọ pé àwọn ọmọ Alhaji Awwal fún àwọn ìgbìyànjú tá a ti ṣe ní area tiwọn bọ̀ nǹkan tí wọ́n fẹ́ fààyọ ni pé n tó ń ṣẹlẹ̀ sáwọn olórin yìí ó máa ṣẹlẹ̀ sáwọn náà marketer ló máa kó owó kalẹ̀ tó fẹ́ fi ya fíìmù so marketer ló máa dictate fún wọn àwọn star wo ni wọ́n gbọ́dọ̀ wà nínú fíìmù even tó bá fẹ́ ya poster wọn tó bá fẹ́ design poster a sọ lágbájá gbọ́dọ̀ wà níbi poster o ẹni tó ní fíìmù gangan tó kọ́ wọ́n lè má gbé sí ibi jacket so wọ́n á lọ kó àwọn kan tí wọ́n ti mọ̀ ṣàpásìkò kan wà tí àwọn ìrètí tí wọ́n ní market ẹ rí i pé fọ́tò ìrètí ló máa wà nínú jacket àsìkò kan ìyẹn tún lọ àwọn bíi bọ́ọ̀ṣì àwọn náà tó bọ́ síbẹ̀ ó tún yá ẹ tún máa gbúrò àwọn Mariam apọ́nbẹ́pọ̀ rẹ ó tún yá ẹ tún gbọ́ pé àwọn míì àwọn á tún lọ àwọn míì tó bá ti lọ àwọn kan lọ sàá àwọn àsìkò kan wà táìlú bá fẹ́ ṣe fíìmù tí ó bá sì rí bàbá sùwé níbi jákẹ́ẹ̀tì báyìí kò ní ra fíìmù yẹn so Ìjẹ̀ṣà kò gbọ́dọ̀ mọ̀ síbẹ̀ bọ̀ tó tún yá àwọn èèyàn tún làwọn yẹn mọ́ so àwọn tí torí pé àwọn tán mákẹ́tì àwọn ọjà wọn yìí àwọn ti mọ nǹkan táwọn èèyàn fẹ́ ní ọjà so tí ẹ bá wo Aminah Ajáò kíní hip hop tó ṣe láìpẹ́ yìí so ṣe mọ̀ pé àwọn oní hip hop nígbà míì wọ́n lọ bá àwọn olórin yìí pé àwọn fẹ́ káwọn jọ ṣe álbọ̀mù abẹ́ẹ̀ tí mọ̀ rí ni even àwọn onífújì Alao Malaika ọlọ́mọlọ́yẹ ìgbà tó lọ bá àwọn olórin mùsùlùmí pé káwọn jọ ṣe rẹ́kọ̀dù papọ̀ káwọn jọ ṣe fídíò tí Alao Malaika street tó bá kọ so lòun náà fi kọ orin yẹn so kí wọ́n wò pé ok Alao Malaika wà nù orin yìí ó máa ní weight marketer ó lè jọ òun ló ronú yẹn kó lè fi ta ọjà tiẹ̀ so olórin mùsùlùmí àti onífújì ẹ̀ bá rí wọn tí wọ́n jọ ṣe fídíò papọ̀ Òṣùpá Saheed Òṣùpá náà ti ṣe àìmọye fídíò pẹ̀lú àwọn olórin mùsùlùmí so àwọn tí mò ń sọ yóò bá wá yán ẹ wà kí ni apá ajá ṣe kan lè mọ́ mú àbí wọ́n sì máa ń pòwe yẹn so ipe kí ló kan àwọn olórin mùsùlùmí pẹ̀lú àwọn onífújì papọ̀ so tẹ́ bá wo Sunny Adé èèyàn mi ní Sunny Adé ó mọ̀ mí dáadáa ìgbà tó fi ṣe rẹ́kọ̀dù kan gbé kémi gbé ẹ rí i pé Ọ̀làdún Ọ̀wọ̀ wà ń bẹ̀ àwọn mìíràn tó wà ń bẹ̀ olórin bíi mẹ́ta mẹ́rin mẹ́fà wà ń bẹ̀ so kí ẹ rí i pé rẹ́kọ̀dù yẹn ó hit gidi so ó ta gidigidi so now kí a má gbàgbé pé àwọn tó ń kọ orin fún wa yìí wọ́n ń ṣe wọ́n ń ṣòwò nífa so gẹ́gẹ́ bí Aiyeloyun ṣe sọ yìí pé kí wọ́n má lérò pé orin yìí àwọn fi ń ṣe ìbádà entertainment ni so tẹ́ bá bọ́ sí Cairo tẹ́ bọ́ sí Bahrain Lebanon ní Saudi àwọn akọrin ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń kọrin Islam tẹ́ bá rí mi bó máa ṣe múra torí pé tí ò bá ṣe bẹ́ẹ̀ kò àwọn tó fẹ́ market ọjà rẹ̀ wọ́n ní rí market so ìdí nìyí tí ó fi já sí pé àwọn nǹkan tí Àjọkẹ́ Zainab tó complain so nípa ìwà ṣàmọ̀ pé kò sọ̀rọ̀ lórí pé orin wọn ò dáa but ó ń try láti sọ yìí pé ẹ̀kọ́ tí wọ́n kọ́ àwọn nínú àwọn orin yẹn wọn ò wú níwà ok
ipe kan má kọ́kọ́ olórí mùsùlùmí kan nísìn mi ò ní dárúkọ ẹ̀ ọfẹ́ ọkọ àgbàtọ́ fẹ́ ọkọ ìṣe ni ọkùnrin yẹn ló betray ẹ̀ ó lọ fún obìnrin méjì lóyún so báwo ni kò so then ọ̀pọ̀lọpọ̀ property àtàwọn kan tí wọ́n ní ẹni yẹn obìnrin olórin yẹn òun ló ṣe wàhálà tí wọ́n fi kó gbogbo nǹkan tí wọ́n kó jọ so ó tún wá maltreat ẹ̀ so ó tún lè kó lé so now kò dẹ̀ gbogbo ìgbà ló dẹ̀ máa ń lù tí ò fi lọ́kàn balẹ̀ tí ó mọ̀ ṣépèlé so tó wá di pé ó máa ronú so báwo ni kò ṣe ní fi ọkùnrin yẹn lẹ̀ so because ó máa kú sílé ọkùnrin kan tí ń lù ú nítorí pé ọlọ́run ní ká lọ́kọ ọlọ́run ní ká para wa o látara pé a fẹ́ ṣe àwọn kankan tó yá sí pé kì í ṣe dandan so because ọ̀rọ̀ nìkáì kì í ṣe dandan because ẹni tí ó bá ṣègbéyàwó ní Islam ọlọ́run sọ pé yọ wọ̀ná àbẹ́ni tí ó bá lọ́kọ ṣùgbọ́n ọlọ́run fẹ́ ká lọ́kọ ká sì níyàwó torí ṣìnà ká má máa ṣe ṣìnà so fún ìdáàbòbò ìjọmọlúàbí wa so ṣùgbọ́n àwọn kan bẹ́nu wọn tí wọ́n ṣe àgbákò tí wọ́n fèsì àwọn challenges ilé ayé yìí so ọkùnrin mi náà wà nù wọn àṣàmọ̀ kan tó ṣẹlẹ̀ sí Aiyeloyun náà so àìmọye àwọn nǹkan bẹ́ẹ̀ tó ṣẹlẹ̀ sáwọn míì náà nù wọn ẹ wà Àríyọ̀ so Abdulwahid Àríyọ̀ ṣe mọ̀ pé ọ̀nà tó gbà kú yẹ kì í ṣe pé bóyá ọ̀rẹ́ wọn gbé lọ sí hospital wá kú síbẹ̀ fa so àṣàsí ni wọ́n ń ṣàṣírà wọn gidi nífa Aiyeloyun mọ́tò tẹ̀ náà ní accident ọlọ́run ọ̀pá ọmọlọ́mọ so làbẹ́ka ńkọ́ so ṣe rí ẹ mọ́ gbàgbé pé ṣe mọ̀ pé àwọn onífújì náà ń ṣàṣírà wọn ìràwọ̀ ẹnìkan wọ́n fẹ́ kó lọlẹ̀ wọ́n mọ̀ lọ bá àwọn àfáà ìkà náà wọ́n bá wọn ṣe àwọn ológun ìkà wọ́n bá wọn ṣe àwọn babaláwo ìkà àwọn náà bá wọn ṣe so wọ́n dé ìràwọ̀ ẹlòmíì mọ́nú agolo ẹni tó bá ní òṣoògùn wà láìkọ gbádùn ni àbẹ tó bá ní kò sí àṣàṣì kẹ́kọ̀ọ́ ò sí alẹ́sàmọ̀ ṣàdúrà kẹ́kọ̀ọ́ lè ṣe yín láti ṣàdúrà ìsọpádùn ọ̀dà o bọ̀tà àwọn nǹkan kan wà tó jẹ́ agbára tí Ọlọ́run fi mọ àwọn èèyàn nílànà tàdúrà náà ni o tásí pé wọn ò ní ẹ múrúkọ Ọlọ́run yìí àtẹlẹ ọyà papọ̀ ọyà ẹhàn sínú wàhálà ẹ mú àbí wọn hàn sí takàdá ọyà ẹ máa fi kọrùn àbí Ọlọ́run sọ pé ká má ṣáájú Ọlọ́run sọ bẹ́ẹ̀ rárá ó wà nù Quran anabi ó wà nù hadith anabi náà anabi sọ pé tàdá wá ọyà ìbàdàlà yẹn rísàn Ọlọ́run ẹ má ṣoògùn ẹ má dira ọ̀tá ń bẹ o ẹ má jẹ́ wọ́n pa yín o wọ́n bá pa yín Ọlọ́run béèrè bẹ́ẹ̀ ṣiṣẹ́ ẹ̀mí yín sí so láàrin àwọn onífújì wọ́n ń ṣàṣírà wọn Barrister ó sọ fún mi Síkírù Àyìndé Barrister kó tó kú ó ní pé ìgbà míì tóun bá sùn òun ò ní mọ ìgbà míì bí odó wọn á dẹ̀ máa fi gùn so ó fojú Barrister hàn ìmọ̀ ikú tí Barrister kú ẹ rò pé ikú lásán ni ikú ayé ni wọ́n pa Barrister ni o wàláì tàláì so ẹ tọ́ pa kóun ọmọ kú mọ́ ẹ wo ẹ̀bùn tí ń bẹ lára Barrister torí Ọlọ́run ó dẹ̀ gbé ẹ̀bùn yẹn lọ bẹ́ẹ̀ ẹ lè ríru Barrister mọ́ o láyé ẹ wo Gbẹ́ngà Adébóyè ẹ wo ẹ̀bùn tí ń bẹ lára ẹ̀ wọ́n pa òun náà ni wọ́n pa Gbẹ́ngà Adébóyè ni wàláì tàláì Barrister wọ́n pa ni Kọ̀líńtì Àyìnlá wọ́n sàsóhun náà ni wọ́n da àárín wọn àti Sàláwàrú wọ́n da àárín wọn àti Táyérú so ẹ wo ti Wàsíù Àyìndé K1 ló tún gbòde tí àwọn èèyàn ń sọ pé ó ní gbéraga ó sì kíní kan ṣẹmọ bó bá tẹ ní gbéraga tó tọ́ so bí bá ṣe sọ nípa pé fáàrí ọ wà nù kò sí olórin náà tí ò ní fáàrí tí kìí ṣe gbéraga torí pé orin máa ń gùn wọ́n owó máa ń gùn wọ́n èyí tó bá ti lówó gidigidi owó yẹn ó máa gùn so orin ó máa gùn ẹ wo àwọn ọlọ́pọlọ náà tí wọ́n ní làákàyè tí wọ́n ní ìmọ̀ ẹ rí i pé ìmọ̀ máa ń gùn wọ́n so tó máa bá béèrè pé ẹ wà ṣé mo ní ìmọ̀ yìí ni àbí wọ́n ní mo ní ìmọ̀ ìjọ kan wà tí Sheikh Adam Abdullahi lórí Sheikh Adam mọ̀ wá Americas bàbá ń bi wá àwa àánú mọ́ṣáláṣí Sheikh Adam ní ẹ wà ẹ̀yọ́ ọmọ kéwù mi ṣé lóòótọ́ mo ní ìmọ̀ ni àbí wọ́n ní mo ní ìmọ̀ ṣe mọ̀ pé ìmọ̀ gun bàbá nù
bàbá ìjọ kan náà wà wọ́n ní tí èèyàn bá sọ̀rọ̀ a lè ní òwìdá a lè ní ọ̀rọ̀ tó sọ wọn kò sọ́dà àmọ́ báwa bá sọ̀rọ̀ ẹni tí ó sọ fún wa pé sọ́dà kò sótọ̀ kó jáde ṣe à pé ìmọ̀gun ogun ṣádámù ni so bẹ́ẹ̀ náà ni orin máa wá ń gun àwọn olórin so tó yẹ pé tó bá ń kọ orin báyìí ẹ ti bá ń gbọ́ pé àbí ń ṣe fàárí ni àbí onífàárí lélẹ́yìí ni so mo sọ fún wa nínú àwọn agradu share àwọn nǹkan tí máa ń ṣẹlẹ̀ nínú orin sọ ẹ́ rí i pé olórin àlìfáàrù wà ń bẹ ọ gbọ́dọ̀ yọ mọ fà tí ó bá mọ fàárí ṣe kì í ṣe olórin gidi torí kò gbọ́dọ̀ sọ pé òun ni iyọ̀ ayé òun ni òṣùpá fújì òun ni ọba fújì ó gbọ́dọ̀ pera ẹ̀ ní kankan táwọn yóò fi ẹ wá báwo ló ṣe lè pera ẹ ní kíbi àwọn náà tún pera wọn ní nǹkan mi tí wọ́n bọ̀ sá máa fà á so fàárí ẹ ò barista ẹ rí pé barista náà máa ṣe fàárí tí orin bá gùn yóò sọ pé tó orin bá gùn o so yóò ní tó bá gbọ́ Àyìnlá Kollington o ti gbọ́ Barry Wonder o tó bá gbọ́ Òṣùpá o ti gbọ́ Barry Wonder o tó bá gbọ́ Saheed Òṣùpá o ti gbọ́ Barry Wonder gbogbo olórin fújì tó wù kó lè gbọ́ o ti gbọ́ Barry Wonder àti sì pé torí pé òun dá fújì sílẹ̀ so pé òun ni originator so fàárí wà nínú ìwà tí olórin tí ó gbọ́dọ̀ wà nínú ètò wọn then alihijau olórin gbọ́dọ̀ mọ èébú bú torí pé tí wọ́n bá bu tí ó bá mọ èsì fọ̀ ọ̀dẹ̀ ni kì í ṣe olórin gidi so èébú so ó wà nínú àṣà àwọn olórin alimadihu ó gbọ́dọ̀ mọ èèyàn kì kó mọ èèyàn yìn kó pè wọ́n ní ọmọ erin kó pè wọ́n ní igbá kó pè wọ́n láwo tó yẹ pé ẹni ẹ̀ tó bá wà wájú gbogbo tó wà wájú tó wà ní àpò rẹ̀ náà nà fún olórin ni so nígbà tó déwájú olórin tí ó kìkọ̀ móríkì rẹ̀ kò kí ọ kó rí ẹwú ẹ ó rí pé wọn náà ní ná owó fún so alimadihu ká mọ èèyàn yìn ká mọ èèyàn kì so ẹ rí i pé àwọn olórin Islam yìí náà ṣebí wọ́n máa ń lọ patí wọ́n pè wọ́n fún ìyàwó ìkómọ ọwọ́ á pè wọ́n ọwọ́ àwọn wájú rẹ̀ wọ́n kọrin bí ọ̀dẹ̀ kò kí ọ́ so tó ó gbọ́dọ̀ mọ èèyàn kì so ọ wà nù kíní wọn tó àrísàù láti tí èèyàn bá kú kí wọ́n ní kó olórin kó wá dárò òkú ẹ wo orin tí Barrister fi kí Simbi bàtí Simbi kú ẹ wo tó fi kí Àìké Dáìró ẹ wo tó fi kí Abíọ́lá bẹ́ẹ̀ náà ni àwọn olórin Islam yìí náà àwọn náà máa ń kí àwọn èèyàn ẹ wo Arẹwà ẹ wo Làbáìkà ẹ wo Ayélóyún tẹ bá gbọ́ gbogbo orin ẹ mọ̀ pé ó wà talented ìgbà tá ti wà Americans ni mo ti mọ̀ pé ẹ̀bùn tọ́lọ̀ ń fún ọkùnrin yìí rè so tura àjọ jáde ní ní táìmù kan náà ní Americans so orin ní area àbí táwọn gbà lọ so ọlọ́dẹ fàlùbáríkà sí so àti bẹ́ẹ̀ ni wọ́n ti mọ̀ ó dẹ̀ ní ẹ̀bùn ó ní ọpọlọ gidigidi torí òun náà máa ń farabalẹ̀ ó dẹ̀ máa ṣe research kó tó kọ orin ó dẹ̀ mọ èèyàn kì alhikma so anabi náà sọ yìí pé ń bẹ nínú àwọn orin àwọn ọgbọ́n tá a máa rí ń bẹ so a máa rí ọgbọ́n nínú orin so wọ́n ti ń kọ orin ní ayé tá a wà yìí síwájú kó tó bí anabi Muhammad so then ìgbà tí wọ́n wá bí anabi tán anabi bá àwọn akọrin kan ní Maka ó sì bá àwọn akọrin lóríṣiríṣiríṣi ní Madina so but àwọn olórin ìgbà period of barbarism so era of ignorance àwọn tí wọ́n ń kọrin gbà yẹn wọ́n máa yin ọmú wọ́n máa yin ìdí so wọ́n máa kọrin ìkọkúkọ ẹlòmíì irú Òbésèré ní ẹ rí i pé ìkọkúkọ ló fi bẹ̀rẹ̀ ṣùgbọ́n ibẹ̀ láyé ti mọ̀ so nígbà tó lọ Mẹ́kà ló wá promise pé òun ó change so dẹ̀ change but ó ti make orúkọ ẹ̀ so àwọn kan wà nínú àwọn olórin Islam yìí náà tó yá sí pé tẹ bá wo system tó fi ń kọrin míì bíi Fuji system tó bá wo pé ẹ jẹ́ káwọn tún gbé ní new dimension kankan wá tí àwọn ẹlòmíì ò tí ì máa ṣe kí títò wọn sáfi lọ òkè ju tàwọn yòókù lọ
so ẹ rí gbogbo àwọn kinní yìí ó wà nù nǹkan tí ó yẹ ká mọ̀ nípa orin ká tó lè mọ sọ̀rọ̀ lórí àbí a fẹ́ tako àwọn nǹkan kan tí wọ́n ń ṣe ṣẹ́mọ̀ gẹ́gẹ́ bá sọ Iya-Nghana emotionally ni ló fi tako arábìnrin pẹ̀lú ọ̀rọ̀ tó sọ so ẹ rí nínú àwọn ọ̀rọ̀ ẹ̀ pé orúkọ táwọn ti ń bí ìdìbò látijọ́ yìí so nínú àwọn ọ̀rọ̀ tó ń sọ pé òun ní mọ́tò òun ní owó òun nílé so ṣẹ́mọ̀ nítorí pé inú ti bí ó dẹ̀ wà ní emotional time láti àwọn ọ̀rọ̀ tó sọ so ṣe mọ̀ pé téèyàn bá sọ̀rọ̀ kalẹ̀ tó ń sọ fún yín pé àwọn èèyàn náà bá àbí tí wọ́n náà bá gbọ́ ọ̀rọ̀ ẹ wá sọ̀rọ̀ ọ̀rọ̀ tí mo sọ yìí kò dáa o èmi náà mo sọ àdúrà tó báyìí mo ti rí ẹnìkan rí tó ṣe pé ọmọ rẹ̀ kú àwa lọ pàrọwà ẹ mọ̀ kan tó sọ ó lóun ò rò pé Ọlọ́run wà ní sánmọ̀ onírọ́ ni gbogbo àwọn tó sọ pé Ọlọ́run wà ó ní kò sí Ọlọ́run báwo lẹ́sẹ̀ ni mo sọ pé Ọlọ́run wà ẹni yìí ó ń kírun wákàtí márùn-ún ó dẹ̀ ti lọ Mẹ́kà lọ́pọ̀lọpọ̀ gbà ó dẹ̀ máa ń tọrẹ so gbogbo àdé máa ń ṣe ìbádà ọmọ kan ṣoṣo tó bí láyé lọ́run ó bá fò ṣánlẹ̀ ó kú kò dẹ̀ lè bí ọmọ mi mọ́ ó ní kò sọ Ọlọ́run so now ṣé ẹ sọ pé kìí ṣe mùsùlùmí mọ́ àbẹ́ sọ pé ẹ wàá pa torí pé ó ní kò sọ Ọlọ́run ẹ lè pa torí pé táìmù tó wà yẹn òun gan ọmọ kan tí ń sọ mọ́ tẹ bá wo Iya-Nghana ẹ rí i pé ó kọ́kọ́ play orin àzíkìrí kó fi lè wà ní múùdù kan kó tó toró bínú kó tó wá bẹ̀rẹ̀ sí máa sọ ọ̀rọ̀ mo bẹ̀ Iya-Nghana lórúkọ Ọlọ́run so kọjọ torítọ Ọlọ́run kó jẹ́ kí ọ̀rọ̀ náà kó tán síbẹ̀ mo fi orúkọ Ọlọ́run mo fi bẹ̀ ẹ́ mo sì bẹ̀ Àjọkẹ́ náà Zainab mo sì bẹ̀ Aiyeloyun náà lórúkọ Ọlọ́run àti gbogbo àwa tí ọ̀rọ̀ yìí ká lára pé ẹ wá níbo ni orin Islam ń lọ báyìí tí ó ta wá lára ni a fi sọ àwọn ọ̀rọ̀ yìí ṣùgbọ́n ó ní bá a ṣe lè gbé kalẹ̀ so gẹ́gẹ́ bí Omotaiyebi ṣe sọ̀rọ̀ wàláì ọ̀rọ̀ ọmọ náà ọ̀rọ̀ làákàyè ni pé ó yẹ kí ẹ wá nọ́mbà ẹnìkan irú Àjọkẹ́ yẹn nísìnyí ọba wá nọ́mbà àwọn tó bá rí pọ̀rọ̀ yìí bá wí so kó pè wọ́n so ẹnìkan náà lóun ti ṣerú nǹkan bẹ́ẹ̀ rí 2017 ṣùgbọ́n wọn yà sí so because tí èèyàn kan bá ń ṣe nǹkan tí ò dáa tí ẹ bá fẹ́ bá sọ̀rọ̀ tẹ̀dẹ̀ mọ̀ pé star ni tẹ bá gbé wá sórí social media ẹ báyìí kò sí nǹkan tó máa péjú pé ẹ ń ṣe lára òun lọ ẹ fẹ́ kó gòun wọlẹ̀ ẹ wò Wasiu Ayinde ẹ rí i pé lẹ́nujọ́ mẹ́ta yìí àwọn èèyàn kan ń sọ̀rọ̀ nípa ẹ̀ kó nígbéraga Wasiu Ayinde kì í ṣèyàn dáadáa gbogbo àwọn tó bá fẹ́ ga kò òun ò ní jẹ́ kó ga mo tún rí kan tẹ́lẹ̀ kan play tó sọ pé òun ò ní jẹ́ kí òun ò ní jẹ́ kí tóun bá ní èèyàn ní wọ Muritala airport ni pé kò ní débẹ̀ bọ̀ ọ̀rọ̀ tó wà wájú àtẹ̀yìn àfi ká rí ká tó mọ̀ nǹkan tí Wasiu mí níbẹ̀ so ṣùgbọ́n ṣé mọ̀ tí èèyàn bá ti ga àwọn èèyàn oríṣiríṣi ni àwọn kan wà wọ́n máa fi ìlara sọ̀rọ̀ nípa pé ṣé lágbájá náà ló wá dípò wá lówó báyìí lágbájá náà ló wá lórúkọ báyìí àfi ká bà tiẹ̀ jẹ́ àwọn kan àwọn máa fún wọn lówó pé ẹ lọ́ọ́ bà orúkọ lágbájá yìí jẹ́sẹ̀ so àwọn kan dẹ̀ wà tó ṣe pé ìlara wọ́n mọ̀ pé àwọn ò lè tó lágbájá yẹn wà mọ̀ bàjẹ́ báwo lẹ́yìn náà ṣe wá fẹ́ ga tíjọ́ tẹ́yìn náà bá ga tẹ́ bá lórúkọ wọ́n bá yín náà jẹ́ ẹ̀san ni o ẹ̀san ni gbogbo owó tó bá já sí pé àwọn èèyàn tó ti ga lọ ń bà lórúkọ jẹ́ lọ ń fà wọ́n wálẹ̀ so tó dẹ̀ mọ̀ yí pé èèyàn gíga ni wọ́n àwọn ẹni àpọ́nlé ni wọ́n wá ń fẹnu ṣáta wọn ó lè mú jẹ́ o ẹ̀san bẹ́ẹ̀ tí kò bá ṣẹlẹ̀ sí ọkọ tó kú yóò ṣẹlẹ̀ sí àwọn ọmọ rẹ̀ àbọ̀mọ ọmọ rẹ̀ lọ́jọ́ iwájú wàláì bíláì táwọn ọmọ rẹ̀ ò ní mọ ibi tí ẹ̀san ti wá so ní a fi gbọ́dọ̀ ṣọ́ra nípa ìwà tá a máa hù a gbọ́dọ̀ ṣọ́ra ọ̀rọ̀ tá a máa sọ jáde a gbọ́dọ̀ ṣọ́ra nípa tí nǹkan bá ṣẹlẹ̀ ká farabalẹ̀ ká tó dá sí i kémi tó dá sọ̀rọ̀ yìí sí ìgbà tí pressure pọ̀ láti last week pé Alhaji Awwal bẹ́ẹ̀ bá wa dá sọ̀rọ̀ yìí láti London ẹ̀ bá a sọ̀rọ̀ so mo farabalẹ̀ lọ wo ọ̀rọ̀ tí kálukú sọ so
ìgbà tí mo wo ọ̀rọ̀ wọn tán mo wá sílà ká ìmílẹ̀ so láti pé ok kí ni nǹkan tẹ́mi kí ni kọ́mẹ́ǹtì tiwa tá a fẹ́ sọ lórí ẹ̀ so lápèjúwe mo sì sọ fún wa pé orin ọgbọ́n mọ́ wà ń bẹ̀ tẹ́ bá wo àwọn even ẹ lọ wo àwọn orin Haruna Ṣọlá ẹ rí i pé òwe ló pọ̀ jù nínú orin Haruna Ṣọlá àti èébú ẹ lọ wo Àyìnlá Ọmọwúrà so ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí ni wọ́n why gbogbo àwọn onífújì pátá mùsùlùmí ni wọ́n 99% àwọn fújì mùsùlùmí ni wọ́n why torí pé wọ́n láwọn ń jí wéré ni wọ́n fi bẹ̀rẹ̀ àwọn ń jí wéré tí wọ́n jí wọ́n lọ wájú ilé ọba wọ́n lọ kọrin wọ́n ṣe tọdún bá kọlà wọ́n á ṣe ìdíje lára wọn á gbé kọ́ọ̀pù fẹ́nìkan àbí ó lè mọ́jẹlé ọba náà ládùúgbò lóru ṣá tí tó bá dinú àwẹ̀ wọ́n máa lọ jí àwọn èèyàn fún sáàrì so orin mùsùlùmí náà ni wọ́n máa kọ so èyí tí Dr. Sikiru Ayinde Barrister tó wá padà wá change sí Fuji láti bí wéré gbogbo yín náà lẹ ti mọ ìtàn yìí òun àti General Kollington Ayinla so wọ́n bẹ̀rẹ̀ Fuji wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ ṣẹ́mọ̀ wọ́n dẹ̀ lọ wò ó lọ́dọ̀ àwọn àfáà náà sọ fún wọn pé kí wọ́n kó onú iṣẹ́ sójà orin tí wọ́n máa kọ pé bẹ́ẹ̀ ni wọ́n ti ṣoríire ṣé wọ́n wá ṣoríire náà so bẹ́ẹ̀ náà wá ní ok orin Islam tẹ́ bá wo 80% àbí tẹ́ bá gbọ́ rẹ́kọ̀dù Barrister ẹ rí i pé kò lè ṣe kọ́ mọ́ káyà ń bẹ̀ so yọ káyà yóò yin Ọlọ́run bẹ̀ so torí pé nǹkan tí wọ́n fi bẹ̀rẹ̀ nìyẹn bẹ́ẹ̀ náà wá ní ọ̀pọ̀lọpọ̀ àwọn onífújì rí i pé kò lè ṣe kọ́ mọ́ dárúkọ Ọlọ́run nínú ẹ̀ so ẹ̀yin tẹ́ wá jẹ́ mùsùlùmí gangan tí ẹ jẹ́ olórin Islam tó pé ẹ̀yin wá fèsì orin Islam gangan so wọ́n fẹ́ kọjá sí pé kí ẹ kó jẹ́ pure orin Islam so ni kí ẹ máa kọ wọ́n dẹ̀ fẹ́ kí ẹ kẹ́ ṣàkíyèsí àwọn ìwà yín ẹ jẹ́ ká wo nígbà tí Ànábì Muhammad sallallahu alaihi wasallam tó wà láyé mo sì sọ fún wa Ànábì ó sọ pé káwọn èèyàn máa kọrin ṣùgbọ́n ẹ rí i pé àwọn akọrin exaggeration ó máa ń wà fún wọn torí tí wọn bá ṣe bẹ́ẹ̀ wọn ò ní rówó gbà so arákùnrin kan bẹ tí wọ́n pè ní Hussan bunu Thabit nígbà tí Ànábì wà láyé so nígbà tó wá fẹ́ kí Ànábì níjọ́ kan ó fẹ́ kí Ànábì Muhammad ó wá sọ fún Ànábì pé wàhásánù minka ó ní lam tara cotton ainun ó ní tí wọ́n bá ní ta ni ó rẹwà jù ó ní kò sẹ́nìkan tó rẹwà ó ní àìní lójú èmi tí Hussan bin Thabit tó rẹwà tó rẹ Ànábì látìgbà tí wọ́n ti dá ayé wọn rẹ nìkankan tó handsome tó rẹ Prophet Muhammad ó wá ní wà ájúmọ̀lù minka lámútẹ́lì dín nìsáhù so tẹ́nìkan bá ní òun rẹwà níbì kan olóbìnrin náà àwọn obìnrin kankan ò tí ì bí ó ń tọ̀hún ṣẹ́gbọ̀n kan so àbí ká tún pé wàhásánù minka nípa ká sọ̀rọ̀ nípa ìwà pé ìwà dáadáa olóhùn ò tí rẹ́ nìkankan tí ó ní ìwà tó dáa tó rẹ Ànábì wàájúmọ̀lù minka lámtẹ́lìdì nìsá òun ò dẹ̀ tí rí àwọn obìnrin kankan tó bí ìwà Ànábì níbi tó rẹwà dé ó wá ní kòlíkítà mubarra'a min kulli aibin ẹ̀rí wọ́n dá ìrẹ́ Ànábì Muhammad wípé mubarra'a min kulli aibin lẹ́ni tó bọ́pá bọ́sẹ̀ kúrò níbi láìfí péré Ànábì ò ní láìfí kankan rárá gbogbo wa 100% ló fi dá ó wá ní ka annaka kọ́dí kòlíkítà kàmá tàṣàwù bẹ́ẹ̀ ni pé ìrẹ́ Ànábì lọ sọ fún Ọlọ́run pé dá mi báyìí ẹ̀gbọ́n kan so Ọlọ́run náà sì wá gbọ́rọ̀ sí ọ lẹ́nu ó wá dá ọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ tí Hussan bunu Thabit sọ fún Ànábì Muhammad inú Ànábì dùn ọrẹ́rìn músẹ́ ṣùgbọ́n nígbà tó lọ tán l'Ànábì mọ̀ pé arákùnrin yìí kàn gbé òun sórí agolo ni torí pé Ànábì mọ̀ yìí pé òun ò complete tán Ànábì Muhammad fúnra rẹ̀ kò complete tán so ìtẹ́fìmọ̀ bẹ́ẹ̀ ẹ̀yẹ lọ wo Quran 80 ẹ lọ wo Quran 80 abasa watawala aya Quran ni Ọlọ́run sọ pé abasa watawala
ó ní ìfront, ó ní ànábì ojú ànábì lejú kókókó watawalla and he turned his back. Ẹ̀rí ó yẹ̀yìn padà anja awuli àmá nítorí pé afọ́jú kan ó wá bá ànábì so ó lóun fẹ́ gbọ́ wàásí ni o nígbà tí ànábì ṣe wàásí lọ́wọ́ ó wá fèsì àwọn olówó ìgbà tí ó ṣe wàásí fáwọn olówó lọ́wọ́ afọ́jú kan wá ń sáré bọ̀ òun náà fẹ́ wá gbọ́ wàásí bá ànábì ṣe wẹ̀yìn báyìí ó bá gbójú kúrò so ti yé sìn wípé ìwọ afọ́jú náà gbọ́ wàásí so ọ̀rọ̀ yẹn dùn Ọlọ́run fi rán Jibrilu láti sánmọ̀ kó wá sọ fún ànábì ó yẹ kọ́ lọ́wọ́ sọ pé àbáṣà wọ́tà wà láìta ó sì díjú mágbárí ó sì yẹ̀yìn padà àmọ́ ó gbé wá ní àbáṣà bẹ́ẹ̀ nípa ànábì kan ló ń bá wí wọ́n yọ dọ̀míru bẹ̀ kúrò so ó wá ní wọ̀mọ́ yùdìríkà làálàhù yẹ̀zákà ó ní kí ni nǹkan tí ó fẹ́ fi yí ọ wípé àwọn tó ń ṣe wáàsí fún wọn gba wáàsí rẹ ẹ̀rí kan ó ní yàzákàrù fọ́tàǹfààwù dìkìrè àbí yóò gba ìrántí tó pé yóò ṣe ẹnìyẹn láǹfààní ó ní amma manistagina ẹ̀rẹ́ ni tó ti lówó tán àwọn tó ti rọrọ̀ tán fa antalahu tasọ̀dá àwọn yẹn lọ dájú kọ ó ní wọ́n má àlẹ́kà Allah yẹ̀záka kò sí láì fífọ́ tí ọba tẹ̀ sàfọmọ́ Ọlọ́run kí lọ́kàn bẹ̀ yẹn àwọn olówó yẹn ó ní wà á mọ́ ń já akàyẹ̀sá ẹni tó ń sáré bọ̀ póun fẹ́ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run wà ó wà yàkàṣà ó bẹ̀rù Ọlọ́run ju àwọn olówó tó fèsì yìí lọ ṣùgbọ́n fa anta aniwutalahe òun nìrẹ́ ànábì wa kọ ìpàkọ́ sí so ẹ̀rí Quran ló sọ bẹ́ẹ̀ o ó fi yé wa pé ànábì gan is not a complete person, is not a perfect human being ìyẹn ànábì Muhammad yẹn ká máa ti sọ àwọn olórin kan àbáwọn sàhábì kan àbáfà kan àbí ìmáàmù kan so Ọlọ́run wa ní kàlà dájúdájú innaha tadhkiratun ọ̀rọ̀ tí Àjọkẹ́ sọ ohun Àjọkẹ́ ọmọ Zainabu ó ní tẹ́síkírà ní wáàsí ló ṣe ń tiẹ̀ o wáàsí ló ṣe fún ẹ̀yin olórin tẹ́ ẹ jẹ́ mùsùlùmí lọ́kùnrin lóbìnrin fọmọ́ ń ṣáà zakara tó bá fẹ́ kó rántí ọ̀rọ̀ tí Àjọkẹ́ sọ ọ̀rọ̀ tí Àjọkẹ́ sọ ẹni tó bá fẹ́ kó sọ ọ̀rọ̀ yẹn dáadáa so eléyìí ó fi yé wa wípé kò sí perfect human being ní orí ilẹ̀ ayé tá a wà yìí so gbogbo àwa tí Àjọkẹ́ kó rántí pé gbogbo ẹni tí bá ń sọ láìfi èèyàn kan kó rántí pé òun náà ní àwọn láìfi tiẹ̀ so òun náà ní láìfi tiẹ̀ so torí pé àfáà kan nínú àwọn olórin ó sọ wípé ó ní tí wọ́mọ ènìyàn tó bá yẹ sí pé láìfi àwọn ènìyàn ló fẹ́ máa wá káàkiri ó ní mọ́ gbàgbé pé wálì nọ́ọ̀sì àlìsùnù àwọn èèyàn ní ahọ́n tí wọ́n fi sọ̀rọ̀ ń pa tiẹ̀ náà wàlì nọ́ọ̀sì àyùnù àwọn èèyàn ní ojú tí wọ́n fi ń wo ìwọ náà ẹni tó bẹ̀rẹ̀ tí ń wò di ẹnìkan wọ́n wo tiẹ̀ náà lẹ́yìn so ìdí nìyí tó fi já sí pé tí ọ̀rọ̀ bá ṣẹlẹ̀ a ní láti kọ́kọ́ rò dáadáa kí a wo ọ̀nà wo la fẹ́ gbà gbé ọ̀rọ̀ yìí kalẹ̀ so tí àtúnfi ní jẹ̀bi lórí nǹkan dáadáa tá la fẹ́ ṣe so arákùnrin kan òun náà mú gègé ó fi yin ànábì ó ní ìdámọ́ ṣíìtà ẹ fi dàrá ẹni tẹ́sàd tó bá fẹ́ ṣe oríire láyé àti ọ̀run ó ní fàkàtìrì bí sọláàtì alá Muhammad àfikọ́ ọmọ ṣe àsàlátù tó pọ̀ fún ànábì ó ní wàáyín sọ láìta fábùgẹ̀lẹ̀ ájìrà fìhà tó bá ti kírun tán tíráì kọ wá bó ṣe gba èrè tiẹ̀ náà nínú ẹ̀ ó ní wọ́ṣáfì bí sọláàtì alá Muhammad kò dẹ̀ wá bó ṣe ṣìpẹ̀ so ṣìpẹ̀ kọ wá ìṣìpẹ̀ pẹ̀lú sàlátù fún ànábì ó ní wà ń ṣí tàlẹ̀ kọ̀búùlà làáyẹ kí ìnà tó bá fẹ́ kí wọ́n gba àdúrà rẹ ní àgbàdájú ó ní pé ó ní fọtáhtìm bí sọláàtì alá Muhammad tó bá ti kírun tó máa sàlátù fún ànábì ó ní fọlá sáwọ́mú yẹsíhù wọlá sọláàtùn ó ní àwẹ̀ kan ò lè dára bẹ́ẹ̀ ni ìrun kan ò lè pé so liman taraka sọláàtà ala Muhammad fẹ́ tí ó bá máa ṣe àsàlátù fún ànábì orin lélẹ́yìí o so orin lélẹ́yìí o nǹkan tó mo fẹ́ fàyọ ni pé àwọn orin kì í ṣe gbogbo ẹnu la lè fi condemn orin pé orin ò dáa
kò sáyà kan ní Quran tó sọ pé ká má kọrin o. In fact àwọn àyà kan wà ní Quran gan tó ṣe pé ó fẹ́ jọ sígà orin àwọn lárúbáwá ní òṣùwọ̀n wazinu tó máa fi ń kọ orin wọn, tó ṣe pé orin yẹn ó máa lọ báyìí bí ìgbà tí train ń lọ, tó yá sí pé ṣàmọ̀ pé train lórí irin train bẹ́ẹ̀ ni train náà máa yí lọ lórí rail tí wọ́n ti nà kalẹ̀ báyìí. Bẹ́ẹ̀ ni àwọn lárúbáwá ní wazinu ìyẹn òṣùwọ̀n tí wọ́n máa fi ń kọ orin. So lábẹ́ bẹ́ẹ̀ ni àwọn orin wọn fi máa ń pẹ̀lú ìmọ̀ ni wọ́n fi ń kọ o. So kì í ṣe pé bóyá wọ́n kàn máa ń yanu kọ orin àbí bákan náà. So àwọn lárúbáwá ní ìmọ̀ gidigidi tó yá sí pé pẹ̀lú ìmọ̀ ni wọ́n máa fi ń kọ orin wọn. Iṣẹ́ orin kì í ṣe kékeré o, kì í ṣe iṣẹ́ kékeré àtọ́, iṣẹ́ ńlá ni wọ́n ṣe. So ṣùgbọ́n kí gẹ́gẹ́ bá a ṣe sọ fún wa, so iṣẹ́ ńlá ni wọ́n ṣe. Kí àwọn ibi tí àwọn èèyàn bá complain, so wípé ó kù díẹ̀ káàtó, so kí àwọn náà kàn lọ review gbogbo ọ̀rọ̀ tí àwọn èèyàn sọ látòkè kanlẹ̀, kí wọ́n dẹ̀ review ọ̀rọ̀ tí àwọn ọmọ kékeré yìí náà ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí. Gbogbo ẹ̀yin tí ẹ bá mọ ìyá Ghana, ẹ jọ̀ọ́ ẹ bá mi pè é kẹ́ bẹ̀ lórúkọ Ọlọ́run pé kó dáríjì Àjọkẹ́ Zainab, tí kí Ọlọ́run foríjì gbogbo wa. Kẹ́dẹ̀ bá wa bẹ̀ Àjọkẹ́ Zainab náà kóun náà má bínú, so kóun náà má bínú. Kẹ́dẹ̀ bá wa bẹ̀ Omotaiyebi náà àti Aiyeloyun náà àti Aminah Ajao àti gbogbo àwọn míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí Labaika náà nílọrin, ẹ bá wa bẹ̀ wọ́n kí gbogbo wọn kí wọ́n ṣera wọn ní ṣọ̀wọ̀, kó ṣera wọn lọ́kàn, kí wọ́n kàn review àwọn iṣẹ́ wọn. So torí pé àwọn tán complain yìí àwọn náà ni wọ́n ń ra ọjà wọn, kí wọ́n rántí. Tí wọ́n bá ṣọ́ra, tí wọ́n bá fojú di ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, ó máa affect gbogbo wọn nípa marketing. Ṣé mọ̀ pé àwọn èèyàn náà ni wọ́n ń ra rẹ́kọ̀dù wọn. So kéèyàn kan wá bọ́ sórí social media báyìí kó wá máa sọ̀rọ̀ nípa àwọn nǹkan tó kù díẹ̀ tí àwọn míì rí o tí wọ́n lè sọ̀rọ̀. Àwọn míì dẹ́wọ̀ pé kí la fẹ́ sọ, ẹbí ìmáàmù Ọ̀fà, Sheikh Qamaruddeen ìmáàmù Ọ̀fà kọ́lọ́n járe wọn pẹ́. Ìmáàmù Ọ̀fà ó ti sọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ lórí àwọn olórin yìí, ṣé kíní kan tí wọ́n ṣe yóò dáa, ṣùgbọ́n kò wá lágbára tó báyìí. So ẹlòmínà tí ó jẹ́ Ìmáàmù Ọ̀fà ti sọ̀rọ̀ lórí ẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà. So nípa yìí pé ó yẹ kí àtúnṣe wáyé. Èmi máa mú àwọn ìmọ̀ràn kan wá wípé tí èèyàn kan bá lè dìde lórí ọ̀rọ̀ yìí, kó involve àwọn Ìmáàmù Ọ̀fà, kó involve àwọn àfáà mìíràn tí wọ́n jẹ́ àfáà tòótọ́, tí wọ́n bẹ̀rù láti sòdodo ni o, tí lè ṣe èyí tí wọ́n máa fọ̀rọ̀ pamọ́. Kí wọ́n dẹ̀ pé àwọn olórin kọ̀ọ̀kan yìí, kí wọ́n bá wọn ṣe meeting. So kí wọ́n bá wọn ṣe meeting, kí wọ́n wá bí wọ́n ṣe pẹ̀tù sí Àjọkẹ́ àti Hajiya Basirat Iya-Nghana náà, kí wọ́n bá pẹ̀tù sí nínú, kí wọ́n má bínú, kí wọ́n má jẹ́ kí fídíò mi ò tún jáde pé wọ́n ń búra wọn mọ́. Èmi fi àsìkò yìí bẹ̀ wọ́n, wẹ́n tẹ́ ń wò wá náà, tẹ́ bá ní líǹkì gbogbo wọn láti pé kẹ́ pè wọ́n, kẹ́ bẹ̀ wọ́n lórúkọ Ọlọ́run. So nítorí wípé ṣe rí àwa wà media and we are professional lórí area yìí. Media lágbára púpọ̀ jù. Ní United Kingdom táwa wà yìí, aláwọn 15 gatekeepers tí wọ́n ń mójútó gbogbo ìlú. So nínú àwọn 15 gatekeeper yìí, àwọn media jẹ́ kan nínú wọn. So tí àwa náà jẹ́ kan nínú àwọn gatekeeper yìí, kì í ṣe wọ́n ní ọ̀rọ̀ tó dá mi lójú mo ń sọ. Àwọn tó bá ti mọ̀ mí, ẹ lọ check profile mi. So a wà nínú gatekeeper tó ní agbára.
so ṣe rí gbogbo tẹ́ ń sọ pátá ní Yorùbá ni o láwùsá ni o lóyìnbó ni o ó níbìkan tí wọ́n ń tọ́jú gbogbo ẹ̀ sí. So ẹ rí i pé Facebook ó rí i pé tó bá tó bí ọdún kan ọdún méjì wọ́n á máa send kìíní sẹ pé picture rẹ rèé tí wọ́n ti gbàgbé àbọ̀rọ̀ tó sọ rèé ńgbà báyìí wọ́n keep ẹ̀ ní o. Tẹ bá search fún kìíní kan lórí Google ó rí i pé ẹsẹ̀kẹsẹ̀ ló máa gbé wá àyàfi tẹ́nìkan kan ò bá ti kọ̀rọ̀ lórí kìíní yẹn ni ò ní gbé wá. So àwọn yẹn ti ṣiṣẹ́ jìnnà so tí Google dẹ̀ ti keep ẹ̀ ó ti tọ́jú ẹ̀ sínú àpò Yorùbá tí mo lè lò àpò ìtọ́jú nǹkan sí tí nǹkan kan ò lè ṣe. So àwọn òyìnbó dẹ̀ máa ń tọ́jú nǹkan sí ojú ọ̀run wọ́n ń tọ́jú nǹkan sí sánmà táyà ń wò yẹn pé ń rọ òjò òórùn ọ̀pọ̀lọpọ̀ dọ́kúmẹ́ǹtì wà ní sánmà o tá a máa ń kíìpù síbẹ̀ tó yá sí pé lápèjúwe tó bá mú sim card rẹ̀ sí ó rí pé tó bá yọ kó nu fóònù tó bá tọ́jú ẹ̀ fún ọdún kan gbogbo àwọn tó bá pè ọ́ àbí wọ́n send text ìjọ tó bá fi síìmù yẹn síbẹ̀ ó rí pé gbogbo ẹ̀ ló máa wọlé níbo ni àwọn kìnìún ẹ̀ tó àti bí atẹ́gùn ni. So àwọn ń kíìpù rẹ́kọ̀dù gidigidi ni o. Ṣe rí nígbà tí Mark tó invent Facebook kò rí ṣe o lásán ó láwọn company oríṣiríṣi tí wọ́n sign agreement pẹ̀lú ẹ̀ so tí wọ́n bá provide àwọn program báyìí ẹ rí pé messenger ti wà tipẹ́ àti Yahoo àsàmọ́ ẹ̀tẹ́ ṣe new lórí kínní àti mọ́ ń chat nísìnyí kì í ṣe 15 years lórí Yahoo messenger kankan so YouTube dẹ̀ ti wà lọ́tọ̀ company kan ní YouTube lọ́tọ̀ so company kan ní Google lọ́tọ̀ so company kan ní àwọn WhatsApp ọ̀tọ̀lẹ́ tó ní ọkàn ra ta orúkọ ẹ̀ fún Mark ni o kì í ṣe pé òun ló ní gbogbo ẹ̀ bẹ́ẹ̀ so gbogbo tẹ́ ẹ wá ń send síra yín yẹn àtòrí WhatsApp o àtòrí Facebook o àti YouTube gbogbo ẹ̀ pátápátá làwọn ń keep tí wọ́n tọ́jú ẹ̀ so now òbí ìyàwó rẹ̀ lóyún ó wá gbé oyún yẹn wá sórí Facebook ó wá sí oyún lẹ̀ rubbish ni gbogbo tẹ́ ẹ ṣe yẹn ó bímọ ó ti gbé wá sórí Facebook ọkọlé ọ̀ralé gbogbo nǹkan àṣírí kì í ṣe gbogbo nǹkan lè máa gbé wá sórí Facebook yìí o so you must have your own àwọn private issue kan tó yá sí pé ìdí tá a sọ bẹ́ẹ̀ ni pé lápèjúwe àwọn àjẹ́ náà ń wo àwọn program tá à ń ṣe yìí àwọn olè ń wò àwọn assassin ń wò àwọn ọ̀tá rẹ̀ ń wò àwọn ọ̀rẹ́ rẹ̀ ń wò so now ìwọ wá ń sọ gbogbo bọ́ọ̀rọ̀ rẹ ṣe ń lọ tí kan bá ṣe ti gbé wá síbẹ̀ so ibẹ̀ náà ti máa mọ́nítọ̀ ẹ̀ gbogbo ìgbésí ayé rẹ̀ ẹlòmíì lórí Facebook náà ti yọ fọ́tò rẹ̀ tí wọ́n fi sàsí nígbà tí wọ́n wá fọ́tò rẹ̀ tó rẹ̀ ẹ lọ sórí Facebook so gbogbo ọ̀rọ̀ tí ó ṣẹlẹ̀ yìí àtọ̀rọ̀ tí kálukú sọ lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí ẹ lè rí gbà mọ́ o lọ́wọ́ Facebook àti rí gbà mọ́ lọ́wọ́ YouTube so ó ti lọ èyí tẹ́mi náà ṣe yìí sìn tó a bá ti ṣe tán sí ó ti lọ́rùn àkáì fún wọn so ká ṣọ́ra púpọ̀ látara kí láàmú sọ kí nìkan tá a fẹ́ kí àwọn èèyàn tó bá wọn pé ò ní ọ̀rọ̀ gidi kan tó fẹ́ sọ mọ́ wá sórí Facebook torí pé ẹlòmíín wà tó ṣe pé kò ní tí bá ń sọ̀rọ̀ ẹ mọ̀ kí nìkan tí ń wí ìgẹ̀kìtẹ̀ láfẹ́ ẹ̀ nídìí kankan tí ó dì mú bẹ́ẹ̀ so ẹlòmíín ọmú rẹ̀ ló wá fi hàn lórí Facebook ẹlòmíín ìdí rẹ̀ yóò gbédi síta torí pé ó ti wà depressed kò mọ nǹkan tó fẹ́ ṣe mọ́ ẹlòmíín ọ̀rọ̀ kan tí ò tiẹ̀ múlàkàì kankan wá àwọn òyìnbó ọ̀dá kínní ilẹ̀ fún gbogbo rubbish táwọn Áfíríkà ń ṣe ká wá sórí ká máa búra wá bẹ́ẹ̀ àbí ká máa jà no tẹ́ bá mọ iye billions tí òun mẹ́kì so àwọn òṣèré débi pé kéèké kan fi ṣe fàájì pé oníkan tó fẹ́ ṣe kó kàn máa lọ ṣe fàájì mẹ́ no so iléeṣẹ́ ńlá ni iléeṣẹ́ ńlá gidigidi tí ń sọ owó kékeré ni wọ́n ń pa every day so
and opportunity wà fún yín, ẹ lè kọ́ ìmọ̀ ńbẹ̀, ẹ lè wo nípa kí ni technology tó tún dé sí bò kì í ṣe pé kẹ́ máa wá sórí Facebook láti wá sọ̀sọ̀kúsọ àbí kẹ́ wá ṣèrànù àbí kẹ́ wá búra yín àbí kẹ́ wá ṣépèlera yín lórí Facebook. So torí gbogbo èpè tẹ́ bá ṣe ọ̀rọ̀ tẹ́ sọ bẹ́ẹ̀ ṣe ń jà gbogbo ẹ̀ làwọn èèyàn ti wò. So ó dẹ̀ ti dé oríṣiríṣi gbogbo ìlú. Tẹ́mi bá send news síbi kan ṣe láàrin half second ó ti dé ọ̀dọ̀ àwọn èèyàn bíi more than 500 million. So media ó wà very powerful, kẹ́ wà very careful torí pé ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ ẹ̀ mọ̀ kankan tí ń jẹ́ media, ọ̀pọ̀lọpọ̀ yín lẹ ti sọ̀rọ̀ ayé di journalist òjijì. Ẹlòmínú yàrá ẹ̀ ló ti jókòó tí ó dẹ̀ máa kọ news tí ó kàn fọ́ọ̀jì ẹ̀ yóò dẹ̀ post ẹ̀. So yóò post ẹ̀. Àwọn olórin ẹ̀sìn yìí náà sìn ọ̀pọ̀lọpọ̀ nǹkan làwọn journalist Nàìjíríà tó ti dá wa lálẹ́. So inú àwọn newspaper yẹn náà ti máa ń kọ ẹlòmíì. Tẹ́ bá mọ̀ tí wọ́n kàn pa làbáìkà lásìkò kan tó yẹ sí pé kò sí evidence o, ẹnìkan ló dẹ̀ ń gbé owó fún àwọn journalist kan kí wọ́n mọ bá ti làbáìkà jẹ́ ní media. So media wọ́n rí pé nǹkan tó wà powerful ni táwọn lè máa lò. So kí á wà very very careful, ká bẹ̀rù Ọlọ́run. So kí ọ̀rọ̀ tí ó bá sojú wa, so Ọlọ́run sọ pé ń jà kún fásikún bìnàbà ẹ̀yìn fọ́tàbà yánu. So ànábì náà ni wọ́n sọ bẹ́ẹ̀ fún o. Tẹ́fì mọ̀ pé ànábì ó wà perfect. Yẹ̀húdì kan ló wá sòfò fún ànábì pé àwọn kan ní Mọ́kà tí wọ́n ti di mùsùlùmí tẹ́lẹ̀ wọ́n fẹ́ di kèfèrí. So kánábì ó jẹ́ káwọn lọ jà wọ́n lógun. Ànábì bá ń palẹ̀ mọ́ ogun, wọ́n bá kó àwọn sàábé jọ kankan. So Ọlọ́run wá sọ fún ànábì pé ń jà kàfásìkún tí pòkì kan tó bá wá bá ọ bìnàbà in with news, any news tó bá mú wá fún ọ fọ́tàbà yánu, investigate. You have to investigate news. Àwọn sì tí news bá wọ newsroom ká tó lè lò á wádìí dáadáa. So Ọlọ́run sọ fún ànábì pé fọ́tàbà yánu, you have to investigate. Fàtúsíbìhù alámọ̀ fàálìtún nàdìmí kẹ́ mọ́ àdẹni tó sàbámọ̀ lórí reaction tẹ́fẹ́ take. Ọlọ́run sọ fún ànábì o ọ̀rọ̀ journalism nìyẹn o, investigative journalism nìyẹn ní Quran. So tí ẹ bá gbọ́n kankan nípa èèyàn kan, ó lè má jẹ́ olórin gan, gbogbo ẹ tó wù kó jẹ́, èèyàn kan wá sọ̀rọ̀ fún ọ pé lágbájá òun àti kíní wọ́n máa ń fẹ́ra wọn, wọ́n máa ń yẹra wọn lálẹ́. So now ìwọ wá bí pé kí ni evidence tó ní. Tí o bá ti rí evidence kankan, mo bẹ̀ ọ́ lórúkọ Ọlọ́run mọ́ sọ̀rọ̀ yẹn fẹ́ lòmíì, torí tó bá ti sọ fẹ́ lòmíì ìyẹn ló ti sọ fẹ́ lòmíì. Níjọ́ tí wọ́n bá ń sọ̀rọ̀ ìwọ orúkọ rẹ náà máa dá ọ̀dọ̀ lágbájá láti gbọ́, àwọn ló sọ ọ́. So ẹ wo ọ̀rọ̀ Yusufu, ànábì Yusufu nígbà tí Sùlẹ́yà ìyàwó rẹ̀ tó fẹ́ kí Yusufu báwọn ṣe sìná. Ṣé mọ̀ pé nílé ọba lọ̀rọ̀ ti ṣẹlẹ̀, ọba pe àwọn chief adviser rẹ̀, ó ní kí ni kí n ṣe sọ̀rọ̀ yìí. Ó wá bẹ̀ wọ́n lórúkọ Ọlọ́run kó má sọ fẹ́ nìkan. Gbà táwọn délé, ọ̀kan lọ́kọ̀ sọ fún ìyàwó rẹ̀ pé nǹkan dé nílé ọba lónìí, Sùlẹ́yà àsónísìnà lọmọbìnrin wọn. Níṣe ni òun àti Yusuf ti bára wọn sùn, kọ́dà àwọn ni wọ́n ṣe tó ẹ̀mẹ́jọ. Obìnrin táwọn ò pé èèyàn gidi níbẹ̀ yẹn, àná ṣẹlẹ̀ kẹ́mi sọ̀rọ̀ tó ń pariwo báyìí o. Òun kàn ń bẹ̀ ṣe sọ náà ni. So ó dijọ́ kejì ìyẹn padà sílé ọba, ṣùgbọ́n ìyàwó ọjà ní ti ń tajà, ó dọ́jà báyìí, ó bẹ̀rẹ̀ sí pé àwọn ọ̀rẹ́ ni, ìyá kinní kan, ìyá alágbájá, ọ̀rọ̀ tí wọ́n fẹ́ sọ fún ọ̀rọ̀ àṣírí ni o. Àṣé Sùlẹ́yà ìyàwó ọba, ìyàwó Pọ́tífà, àsóníṣìnà ni. Wọ́n bẹ̀rẹ̀ sí kọrin pé ìmúra àtúlẹ̀ àzízi tùrọ̀ wídù fàtáhà, ìmúra àtúlẹ̀ àzízi tùrọ̀ wídù fàtáhà, ìmúra àtúlẹ̀ àzízi tùrọ̀ wídù fàtáhà. Àyá Al-Quran ní Quran 12. So Imratul Aziz ìyàwó Abdulaziz tùrọ̀wídù fàtáhà fúnra rẹ̀ ló seduce ọmọ ọ̀dọ́ rẹ̀. Ọ̀rọ̀ bá fọ́n ká gbogbo ìlú. So wọ́n náà ti bára wọn ṣe mọ̀ pé wọn Yusuf ò dẹ̀ ṣe kankan kò bá sùn. So
mo kàn mú yẹn wá ní sample ní nípa pé àwọn tí ará ọjà wọ́n ti gbọ́rọ̀ káàkiri láì ṣe investigation. So tí a bá gbọ́ nǹkan kan nípa èèyàn kan ká kàn mọ́ mú ọ̀rọ̀ lókè ká wádìí dáadáa kó dá wa lójú ni o kó tó di pé abẹ tábà bẹ gan kì í ṣe pé ká tó yẹ pé kì í sọ̀rọ̀ tó yẹ kó wá sórí social media ẹlòmíì yọ wá sórí social media yìí pé ẹnìkan gbọ́kọ̀ òun ẹ bá òun bẹ́ẹ̀ o sáwọn tó wà lórí Facebook náà bọ́ gba ọkọ rẹ padà àbọ̀ wá fira rẹ sí yẹ̀yẹ́ ó wá fira rẹ ṣẹlẹ́sìn ni ẹ̀sìn. So ẹ ti gẹ́tẹ̀ bẹ́ẹ̀ so àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀ ní society wa kì í á láti wà very very careful nípa the way bá ṣe máa present ọ̀rọ̀. So eléyìí ni ìwọ̀nba ọ̀rọ̀ tí èmi ní lórí ọ̀rọ̀ yìí. So to sum up so láti parí ọ̀rọ̀ náà ni wípé mo bẹ̀ Hajiya Basirat Iya-Nghana mo fi orúkọ Ọlọ́run bẹ̀yìn mo fi àwọn bẹ̀yìn mo fi àwọn Sheikh Ibrahim Niyas mo fi bẹ̀yìn àti gbogbo àwọn àfáà tó jẹ́ àwọn ẹni Ọlọ́run tí wọ́n bẹ lọ́hùn fún yín mo dẹ̀ fi Al-Qur'an náà bẹ̀yìn ẹ má ṣe fídíò kankan mọ́ lórí ọ̀rọ̀ ẹ jẹ́ kó tán síbẹ̀. Mo wá bẹ̀ Zaynab Ajoke náà lórúkọ Ọlọ́run pé kán jẹ́ kí ọ̀rọ̀ yìí kó parí síbẹ̀ so kán jẹ́ kó parí síbẹ̀ kí ẹ jọ̀ọ́ lórúkọ Ọlọ́run kẹ́ jẹ́ kó tán síbẹ̀ kí ẹ̀yin náà fọwọ́ wọ́nú kẹ́ má ṣe fídíò kankan lórí ọ̀rọ̀ yìí mọ́. Ẹ ti sọ̀rọ̀ onílàákàyè ni àwọn olórin àwọn náà ti gbọ́ tayọ ibi tí sọ dé. So gẹ́gẹ́ bá ṣe sọ fọmọ́nṣá zakarahu ẹni tó bá fẹ́ kó gbọ́ ẹni tí ó bá dẹ̀ fẹ́ kó má gbọ́. So ẹ ti sọ títí yín tí Ọlọ́run bá sọ fún Ànábì kó jíṣẹ́ ọkọ sọ̀rọ̀ kan á wá sọ fún pé ìwọ sọ́pọ̀ ti sọ tiẹ̀ o ó kù sí wọn lọ́wọ́ ó lè fọ́ọ̀sì wọn. So Ọlọ́run sọ fún Ànábì kó fọ́ọ̀sì ẹnìkan kan ṣe Islam ó ní tó bá yẹ tó bá wù fúnra ẹ̀ ní ó wà bá. So oníwàásí tó bá ṣe wàásí kì í ṣe dandan kó fọ́ọ̀sì àwọn èèyàn pé dandan wọn gbọ́dọ̀ gbọ́ nǹkan tí ó wí ṣùgbọ́n àwọn onílàákàyè wọ́n máa ń listen sí àwọn táwọn èèyàn bá complain pé ẹ wá o ẹ wo Abubakar bá tó dórí oyè ó pe gbogbo àwọn sàábé ó ní ẹ jọ̀ọ́ tí n bá kù síbì kan ẹ máa sọ fún mi o èmi tí mo jẹ́ leader yín mo lè má mọ̀ o mo lè má rí i pé mo ń ṣe nǹkan tí ò dáa o tẹ́ ẹ bá sọ fún mi ẹ ń ṣe jàǹbá ni o. So leader gidi ó gbọ́dọ̀ mọ bí àwọn followers ẹ̀ gbogbo ẹ̀yin olórin ẹ gbọ́dọ̀ mọ bí àwọn ọmọọṣẹ́ yín tẹ́ bá lọ òde tẹ́ bá dé wá báwo la ṣe kọrin bẹ́ẹ̀ ṣé aṣọ tí mo wọ̀ lọ yẹn dáa ṣé mi ò bú ẹnì kankan ṣé mo ṣe yẹn dáa so ṣé mi ò fojú di àwọn èèyàn. Ẹ rí i pé àwọn tí wọ́n jẹ́ star mi wọ́n máa sọ pé wọ́n ní ìgbéraga pé tí wọ́n bá rí àwọn èèyàn èkì wọn wọ́n fojú pa wọ́n rẹ́. So ẹ dákun ẹni tó wọ crowd tí ń lọ bí 5,000 àbí 10,000 àbí 2,000 ṣé gbogbo wọn ló fẹ́ bà lọ́wọ́ èèyàn mélòó ló fẹ́ kí nígbà tó yá sí pé nǹkan tí wọ́n pè fún àwọn èèyàn retí rẹ̀ kó jòkó sí ààyè ẹ̀. So ṣé mọ̀ a gbọ́dọ̀ táwa náà bá jẹ́ star a mọ̀ nǹkan tá à ń sọ yìí. So a dẹ̀ lè tẹ́ gbogbo ayé lọ́rùn tán wọ́n tó bá lọ fẹ́ tẹ́ gbogbo ayé lọ́rùn tán ó tanra rẹ̀ dànù kí ló pọ̀ tanra rẹ̀ jẹ. So ọmọ jẹ́ èèyàn burúkú lọ́dọ̀ àwọn kan ó dẹ̀ mọ̀ jẹ́ àwọn èèyàn rẹ̀ ní ọ̀dọ̀ àwọn kan. So a lè tẹ́ gbogbo ayé lọ́rùn tán so ṣùgbọ́n ká gbìyànjú ká ṣọ́ ìwà wù ká máa bí àwọn followers wa pé kí ni wọ́n ń sọ ń pa wa kí àwa náà wá máa wò pé ẹ wá ẹ jẹ́ kí n adjust díẹ̀ ọ̀yẹ̀ eléyìí mo mọ àwọn olórin kan tó yá sí pé wọ́n máa ń ṣe nǹkan tí mò ń sọ yìí mo dẹ̀ mọ àwọn àfáà kan irú àfáà Ṣázìlì Ọlọ́run kó bá kẹ́ wọn tí wọ́n bá lọ ṣe wá síbi kan nígbà yẹn àwa wà ní student so tá a bá bọ́ sí táìmù ìgbà tí àwa náà bá wà lọ́dọ̀ wọn ni ẹ wá báwo ni mo ṣe sọ̀rọ̀ tí mo sọ ń bẹ̀ yẹn dà bọ́ pọ̀ jù. So
àwọn náà ti lè mọ̀ pọ̀rọ̀ yẹn pọ̀ jù kí wọ́n fẹ́ wo opinion yín tẹ́ bá ti wá sọ pé ó pọ̀ jù kódà so wọ́n sọ àdẹ̀yà níṣe bẹ́ẹ̀ mọ́jọ́ mi ọ̀rọ̀ gbé wọn ni so àwọn leader gidi nìyí bẹ́ẹ̀ náà ni ọkọ ìyàwó nínú ilé ó láti mọ review kó mọ bi ìyàwó ẹ̀ kó mọ bi àwọn ọmọ so láti pé báwo lòun ṣe ń ṣe so irú nǹkan báyìí yóò jẹ́ kí changes wà so mo bẹ̀ Alhaja Iya-Nghana Hajiya Basirat mo dẹ̀ bẹ̀ Ajoke Zaynab àti Hajiya Aminah Omotaiyebi kó jọ òun ni mo bẹ̀ ní iṣẹ́ yìí kó ṣiṣẹ́ yẹn láti lè wá bó ṣe fẹ́ pẹ̀tù sí ọ̀rọ̀ yìí kí ọ̀rọ̀ yẹn ó kú síbẹ̀ torí pé tẹ́ ẹ̀ bá ṣiṣẹ́ lé lórí ọ̀rọ̀ yẹn ó fẹ̀ jù báyìí lọ so ẹ̀yin àfáà tí ẹ ní ìkápá àti pé àwọn tá a wí mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run ẹ bá wa dá sí kẹ́ ẹ bẹ̀ gbogbo wọn pé kọ́rọ̀ náà kó tán síbẹ̀ Ọlọ́run kó wà pẹ̀lú yín o Ọlọ́run kó wà pẹ̀lú àwa náà o eléyìí ni contribution títí wa so láti ìlú London lórí ọ̀rọ̀ náà so Ọlọ́run kó yọ́nú sí wa Ọlọ́run kó gbàdúrà wa Ọlọ́run kó tó bu ọ̀rọ̀ abáṣefẹ́ gbogbo àwọn tó ti jẹ́ star náà ìràwọ̀ yín ò ní wọlé o ẹ̀yin tẹ́ ti ga ẹ máa ga sí ẹ̀yin tẹ́ ṣẹ̀ fẹ́ ga Ọlọ́run gbé ọwọ́ yín sókè ẹ̀yin tí ayé tí ń wò ní òkè bí òṣùpá ìràwọ̀ yín ò ní wọ̀kùn o so àti gbogbo àwa tá a jẹ́ olórin mí náà ti ṣẹlẹ̀ olórin ẹ̀sìn so tí a jẹ́ amúlùdùn torí tí wọ́n bá sí nínú ìlú òdùn àwọn amúlùdùn ni àwọn olórin amúlùdùn làwọn onítíátà so tí wọ́n ń jẹ́ kí àwọn èèyàn kí wọ́n máa dunnú so Ọlọ́run kó wà pẹ̀lú gbogbo yín o so ọ̀rọ̀ wa kò ní jù báyìí lọ ní àsìkò yìí èmi ni ọmọ ìyá yín olólùfẹ́ yín Alhaji Daud Awwal from London. Good night.